ṣé lóòótọ́ ni pé subscribe. A fẹ́ gist lónìí. We're going to tell story. We are now ibi tí àwa wà níbí. We don't bat èèyàn jẹ́, but we want to stop people don't bat èèyàn jẹ́ from disturbing our society. So, long time no see. I love you. Thank you. Thank you for loving me. That's wonderful. That is great. Lawyer, mo ti di advocate, barrister. Nonsense. It's good. I'm feeling good. Ẹ subscribe sórí TV mi. Ẹ dẹ̀ fún wa ní love and like. Yeah. Thank you so much. Ẹ subscribe sórí channel mi. Kẹ́ ẹ dẹ̀ fún wa ní love and like. Ẹ lè fún wa ní love and like. Thank you. Today we have a lot of number one, Wasiu Ayinde himself by himself has withdrawn from the competition. That's good. Well, we are still going to continue with all the gist, all the issue. Àwọn nǹkan tí Wasiu ṣe and the issue àti faults. Àwọn accident I mean. So.
ẹ̀rín dẹ̀ pa mí. What's your name first? Olúwatóyìn Akíndúró. Ó ní I just love you. No, they come with a lecture. Ó ní ìjayà gbogbo àwọn. Yeah. First, let's pray. Let's pray. Heavenly Father, eternal rock of ages, we worship you, Lord, because you are God, nobody like you, for this moment to sound. That be the exalted, we pray for forever. We thank you for the word of God that we pray to you. Thank you for my life. Thank you for all we've been through. Thank you for all the enemy too. Thank you, Lord, for what you have done. Thank you for what you are going to do again. The Lord is in our praise and thanks in Jesus' name. And our please have mercy upon us this month in the mighty name of Jesus. The year is going to an end. We pray, Lord, for protection. We pray for people. Father, protect us, O Lord. Please guide us. Plans of the enemy against our life, Father, destroy it. All our enemy continue to expose and destroy them and disgrace them. Anybody that is fighting us openly or secretly, waiting what against our life, feeding enemy to destroy. Oh Lord, break their wings. That this feed you, man. Whatever I want to do, Father, whatever I lose, Father, lose them. They stole a lot of things, especially what the Wasiu have coordinated all his hooligans and all the demonic people to do to me. They stole a lot of things. Father, restore back. And they want us to be depressed. Never, can never. Whatever you say, whatever anybody do to us, we are going to pay them back. Father, Lord, whatever they have done to us, openly and secretly, Father, pay them back. Father, we say thank you because for answer prayer. All what they have stolen wants to be restored. Whatever I want to do for that man, any man or woman that may want to be planning evil against my daughter because we want to speak the truth, Father, Lord, fight them, expose them, disgrace them, so shall it be. In Jesus' name. You are welcome to this platform. My name is Bola from Ayinde. First and foremost, today I'm going to tell you because what did we do? I'm from Ikare Akoko. Shubulade lórúkọ royal name. If you don't know, má gbọ́ royal name ṣe tí kò lọ sọ fún fẹ́ ṣàṣì àbò fẹ́ máa tọ́ kándù kan kándù lòlè wọlé kándù dúdú ẹ jẹ́ kó yẹ àyín pípé. So I want to everybody should start introducing themselves where you are born. So everything are given to the country Canada, right? I'm a Canadian citizen as well, and I want to tell you that every information I'm giving to the Canada about my background is correct, you know. So stop you before I continue. So those of you normally change your identity, you understand me, you cause a lot of war, you cause a lot of problem all over. Okay? Stop doing that. It's not a good thing. And that's why you see today Wasiu also is part of things. They withdraw or discontinue himself from that. But because a lot of question and answer, so if there's nothing to defend it, he cannot defend because a lot of secret will coming out. Serious war. And we're going to say a lot of, we're still also going to talk about it today, little of it. So, and then you can relation about this solo. Ẹ máa gbé lọ sórí platform mi so that a máa wà blessed then. Àjàjẹ́ yín tẹ́ bá ti jẹ́ ní owó mi àbí tó jẹ́ pé mi mo tún fa òkìkí torí a lot of àwọn wèrè kan wà lórí social media bí báyìí pé èmi gan mo tún bùkún ògo wọn ìgbà tí mo dé sórí social media wọn ò lóògùn mi ò tí bẹ̀rẹ̀ tẹ́ bá wá wò mí tẹ́ bá sọ pé àtẹ̀yìn tẹ́ péjọ lórí ilẹ̀ àtẹ̀yìn tẹ́ wà lórí social media tẹ́ máa dá máa bá tiẹ̀ jẹ́ àdéjẹ́ kó ogún ẹ máa wọ mi lójú ẹ̀mí ẹ̀ so kì í ṣe pé whatever you sow you reap whatever you wish you will going to be your portion but let me just start early. I want to tell you that I'm from Ikare Akoko, Ondo State. Then, Kiara mi dele fún yín. And I will tell you a little story about myself. Despite whatever the trauma, the trouble, the wind, the turbulence, go and take your breakfast home. Eat something. So, despite the trouble, you know what? And many of you tell me tó ń sin bàbá yín sí lónìí a máa tún fi ọ̀rọ̀ a máa bá yín sọ̀rọ̀ tó ti yín láàyè tó jẹ́ ti ìyá yín tó jẹ́ ti bàbá yín nínú ìṣòro yẹn a máa sọ fún yín. So èmi lọ́mọ onílùú Ìkàrẹ́ Àkókó ọmọ olúkàrẹ́ àlèlà ọmọ arógun má sá ọmọ èyí dẹ̀ pa mí oríkì mi dẹ̀ máa rò mí o arógun má sá aṣọ̀tẹ̀ má rò àti ìdí aláṣejù bomi gbígbóná ìdí aláṣejù a máa ti bọnú rẹ̀ sí ó ti yé.
ti jẹ́ aláṣejù bọnú gbígbóná, you understand me? Oríkì mi pọ̀, ẹ̀rí kan pa mí àti bíjọ́ mẹ́ta tí mi ti sọ̀rọ̀, ẹ̀rí kan pa mí ni ẹ̀yìn. Èmi Bọ́lá Fọláṣadé ọmọ arógun máṣà aṣọ̀tẹ̀ márùn àti jẹ́ aláṣejù bọnú gbígbóná, oríkì rògbò tó bá mi ṣọ̀tẹ̀ mo máa ní wéètì, mo máa ṣọpọ̀ fìdílé without the trouble they giving to me. Àwọn tó fún mi trouble ń gbẹ ìmí ti gbẹ ó ti di gúgúrú, but just oríkì ni bàbá mi lórí mi, so máa júwèé ilé bàbá ẹ̀ létí. So let's start like this. Wasiu withdraw pé òun ò ṣe mọ́, ṣé ti bẹ́ẹ̀ yẹn ẹni yẹn fún mi lọ́wọ́ thank you. Jẹ́ tún kíra mi lẹ́ẹ̀kan sí èmi ọmọ olùkàrẹ́ àlà, jẹ́ ń fi kàrẹ́ kíra mi, èmi ọmọ olùkàrẹ́ àlà ọmọ arógun mọ́sà ọmọ aṣọ̀tẹ̀ márùn àti jẹ́ aláṣejù bọnú gbígbóná, ọmọ òkùnrin bàrẹ́ ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀, ọmọ akọ́là kòròkò abẹniwájú ààbò ìwájú oyè bàbá rẹ̀, ọmọ alẹ́ ìpínlẹ̀ àdéhùrè, ọmọ ìṣọ́kọ̀ èkìtì ìṣọ́kọ̀ àkókò ìdíwọ́ àti jẹ́ aláṣejù bọnú gbígbóná ẹ̀ òun ló máa ń dùn mọ́ mi jù. Nígbà ìwọ tó bá sọ pé orí èyí ó ti yé bẹ́ẹ̀ a máa ti jẹ́ aláṣejù ní a máa ti bọnú omi gbígbóná ni ó ti yé yẹn a máa baptist sínú rẹ̀ sí. You want to give us ìwọ wà jókòó wà máa ní o máa fún àwọn èèyàn ní tension, wà máa fún àwọn èèyàn ní trouble, wà máa fún wọn ní trauma, wà máa fún wọn ní depression, ó wá sọ pé kò sí rẹ̀ irọ́ ni Ọlọ́run wà ó ju gbogbo èèyàn lọ, ṣé ti bẹ́ẹ̀. So a dẹ̀ máa sọ̀rọ̀ lónìí o, tí n bá wo ti nǹkan tó ń ṣẹlẹ̀ sí Wasiu tí bá wo ojú ẹ̀ because wọ́n gé àwọn ibì kan, ó ṣeré fún ọba kan lónìí lánàá that was yesterday, I mean bóyá yesterday or Sunday tán ló pé kíní kan 5 years on the throne, kíní kan all this thing, but mo wá rí ojú ẹ̀, he was very sad, he cried and he's sad. Wasiu cried and he was very sad. Ó dórí social media, ó wà lórí stage, in fact ìgbà tó lost ọmọ ẹ̀ ń gbà rẹ̀ kò dùn tó eléyìí. Ó dẹ̀ tí wọ́n mọ̀ pé ó wá withdraw sí nítorí pé ó ti mọ̀ pé àti wọ́n ti fẹ́ débi tó lògùn gbé sà mọ̀ kó béèrè lọ́wọ́ èèyàn ni pé bàtà ní bàbá rẹ̀ lẹ̀, and èmi kẹ̀dẹ̀rẹ̀ ní few years mo fi gbé níjẹ̀bú Òde, ṣó ti yẹ yín lẹ́yìn ìtàn máa ń kọ́kọ́ béèrè ni pé kò sí nǹkan tí Ìjẹ̀bú lè ṣe báyìí, kò sí nǹkan tó lè ṣe fún wọn, ó ì máa béèrè lọ́wọ́ ọmọ lè sí yẹn wà ibù kankan máa fẹ́ ṣòro wọn gan, tó ti yé báyìí kó pàdé Ọlọ́run ní jẹ́ pàdé òrò lọ́nà torí Wasiu òrò ní tiẹ̀, tó bá pàdé obìnrin tó máa bá yẹ̀ jẹ́, pàdé ọkùnrin tó wá rí bí ó fẹ́ máa rí ẹ pé bí threatening àbí ó fẹ́ máa ṣe competition, ó rí ẹ pé gbogbo nǹkan tó ní ó fẹ́ máa dàbí threatening fún òun òní tiẹ̀ àbó òun ò tí ì ní rẹ̀ báyìí á kàn ṣe ìpè á kàn bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. So wọ́n máa béèrè pé ọmọ lè sí, tó ti yé bẹ́ẹ̀ yẹn níbẹ̀ kó jẹ́ pé olóró gan kó kọjá ìyẹn mi pé they can even pardon you when you are tó bá dárúkọ ibi tó ti wá, tó ti yé bẹ́ẹ̀ yẹn. Ìgbà tí ibi tí a gbé débi tí olóògùn gbé sá a fẹ́ máa ṣàlàyé, nígbà tí wọ́n fẹ́ máa ṣàlàyé ṣé mo pé Wasiu has a lot of pending case even in Ogun State, ṣáwọn ilé tó gbà ní ó tún wá ṣe tán nígbà tí ṣìgìdì fẹ́ ṣeré ẹ̀tẹ̀ ó ní kán gbé lọ sódò lọ tó dẹ̀ ti pé gbogbo tó ń lẹ̀ mọ́ òun lára kò kí ń rómi. Ìyẹn mi pé ìgbésí ayé Wasiu ò gbúdọ̀ fọwọ́ pọ̀ ò gbúdọ̀ sọ story Wasiu, nobody must gbúdọ̀ èèyàn gbúdọ̀ àwọn èèyàn òkun wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o, èèyàn gbúdọ̀ bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ Wasiu, kò sẹ́ni tó wọ́ọ̀sì tó Wasiu miss wàá mọ̀ pé kò sẹ́ni tó wọ́ọ̀sì tó ti yé, for that kò fẹ́ kí story yẹn continue, kò dẹ̀ fẹ́ kí àwọn gbogbo investigation lọ rẹpẹtẹ lórí òun ó withdraw. And again I want to thank God for President Bola Tinubu. If president tó bá ń ṣe bíi ti tẹ́lẹ̀ tó yẹ pé whatever tí Wasiu bá ti sọ ló máa ń wá sí ìmúṣẹ, I tell you ó lè dùn wá a lè pariwo ìpele ìjà létà ṣùgbọ́n wọ́n máa ọ̀pọ̀ ìṣẹ̀ sórí wọn, but nísìn ìkọ́ sojú ti rà ìgbéyà ló sọ bẹ́ẹ̀, àwọn ìgbéyà wọn ní ojú ti rà kì í ṣe pé ó là ojú ti rà, ìyẹn mi pé ojú àwọn èèyàn ti open gan, ṣó ti yé bẹ́ẹ̀ yẹn. Ẹ máa sọ bí tẹ́ bá ti wá ń sí o ní tó bá dẹ̀ sọ make sure your story of yesterday and today will correspond, you understand, because some people are watching especially nígbà tá a ti ní YouTube tá a ti ní gbogbo media blue apps lóríṣiríṣi, you understand me. Ẹ̀wọ̀n ẹlòmíì ń bá wa keep ẹ̀ bí òyìnbó ṣe ń keep ẹ̀ ní àwọn dúdú tó ní ọpọlọ ń keep gbogbo nǹkan tá à ń sọ sí ẹ̀. So make sure pé gbogbo tó ń bá ń ṣe make sure pé òtítọ́ ni o, má di irọ́ mọ́ ẹrù ẹ,
ṣó ti yé tó bá dẹ̀ fẹ́ dirọ́ mẹ́rù má bèrè fún nǹkan ti position tó bá dáa nínú ayé and let me tell you ká máa wà ó ń rò ká máa ò dẹ̀ tí ì dé o fún K1 ẹ jẹ́ a sọ díẹ̀ nínú nǹkan tó ṣe fáwọn ará Ìjẹ̀bú kí n kàn sọ nípa àwọn obìnrin méjì jẹ́ nǹkan sọ mẹ́ta àtọkùnrin àtobìnrin ní ọjọ́ kan wọ́n pe gẹ̀yẹ̀ eléyìí ò pardon mi tiẹ̀ ṣe sorry fún ó wà ní London sí wọ́n pè ní àdùnní Coris ni Coris ṣe rí pàṣẹ tí mò ń sọ ọ̀rọ̀ yìí o ó ti yọ ìbọn sí èmi rí o white and black ṣe mọ̀ pé black nílé white nílé ó yọ ìbọn písù tí wà sí yọ sí mi ní ọjọ́ yẹn nínú ilé white and black ni ó dẹ̀ ṣojú àwọn èèyàn ó yọ ìbọn písù sí mi white and black kí ni mo ṣe ìjà ló lè mi ṣe kankan ó kàn ń jayé familete ń tutọ́ believing that when I do anything is finished nobody can query me he even forgot that kò ń ṣe má jẹ́ ntọ̀ yìí o kò wá ń ṣe president Bola Ahmed Tinubu nìkan ni ló fẹ́ yìí ó bìnrin pé tó bá finish wọn lẹ́nu àbí tó bá finish wọn lẹ́nu á tún ta mẹ́lòmí Wasiu àfòmọ́ ni tí ò ní gbòǹgbò tẹ bá gbọ́ pé àfòmọ́ tí ò ní gbòǹgbò ó ní Wasiu mi ní wojú Wasiu nítorí pé go and check my video I have more than 200 video tí mo ti sun ẹkún bí ọmọdé ní orí social media tí àwọn èèyàn tó dẹ̀ ń sponsor war against me even though nígbà tí bàbá ọmọ mi tó tún finish bàbá ọmọ mi ọ̀ wọ́n tún gbé sórí social media ó ìwà lórí Google títí di ọ̀la pé Auto Bola kill baby father tó jẹ́ pé èmi wà ní Canada I was living in Canada when they killed that guy in South Africa and my name was written on it ẹni tó pa gangan àtàwọn wọn fi wọ́n pardon wọn èmi náà bẹ̀rẹ̀ sí wá ṣe nísìn kò sẹ́kún tí Wasiu lè sùn kò tí ì sun ẹkún kò tí ẹkún tó ti omi yóò tó ń gbà lójú àwọn èèyàn ọjọ́ mélòó ló sì sìnkú kí làwọn èèyàn sì ṣe fún Wasiu sì máa gbèrè iṣẹ́ owó ẹ̀ gidi gan ni àwọn èèyàn tó sì pẹ̀lú ọ̀rọ̀ fabricate ẹ̀ tí mọ gravity torí pé kò tí ì ṣe nǹkan tó ń ṣe yẹn fún àwọn kò tí ì ṣe délé yín ni àwọn tó ṣe délé wọn tí wọn lè sọ̀rọ̀ mọ́ àbí tí mọ́tò ẹ̀ ti gbá tí wọn lè mú nọ́mbà ẹ̀ mọ́ wẹ̀ aṣáwọn ẹ̀ la fẹ́ sọ àbáwọn tó ṣì wà láyé tó yẹ pé wọ́n ti dàgbà láìsí ṣẹ́yìn lè fẹ́ sọ tí mo mọ̀ pé tí àwọn nǹkan kan nínú ayé tí ò bá kan ẹlòmíì kò kí mọ bó ṣe máa ń dùnyàn tó èmi kò sí mo máa ń sọ tẹ́lẹ̀ pé I quickly forgive and I let go things but Wasiu a máa sọ fún ẹsẹ̀ pé tẹ́yìn tó bá ṣèkà fún ẹ tán á máa ní tó ò bá bá òfóun á tún fẹ́ gbẹ̀mí ẹ̀ lé lórí ní tó dẹ̀ máa ṣe nìyẹn a kọ́kọ́ fẹ́ bẹ̀ ọ́ Wasiu bó ṣe ló withdraw yẹn nothing must happen to anybody tó wá ṣe gbogbo àwọn tó bá sọ̀rọ̀ lórí social media yìí náà nǹkan kò gbúdọ̀ ṣẹlẹ̀ mọ́ èmi nǹkan kò gbúdọ̀ yẹn dùn even bí sóyè nǹkan kò gbúdọ̀ ṣe because tí àwọn bá ti sọ̀rọ̀ ẹ̀ àbí tó ṣe kiri kan a máa bẹ̀rẹ̀ sí rí a lot of sign ṣó ti yé bẹ́ẹ̀ yẹn wàá bẹ̀rẹ̀ sí systematically ó ti yé bẹ́ẹ̀ yẹn bí ẹ̀fún bí èdì kò lè mú èmi náà ọlọ́run dẹ̀ ní jó mọ́ ọmọ mi ṣó ti yé so don't just tó o bá fẹ́ another ogun lórí ẹ just èmi o papa yàtọ̀ lèmi ń jẹ́ wàá yọ tèmi kó bẹ́ẹ̀ ni ọmọ ya dé inú ilé wo bí ṣe wà yìí ilé ọba bàbá mi róyá inú ibi tí wọ́n ń gbé ọba rọ̀ sí ibẹ̀ náà forí mi sọlẹ̀ sí ọba mẹ́rìndínlógún ló ti jẹ nílé bàbá mi bí sóye tó bá ti yá mo ìmọ̀ àníkò bá mi ṣe ẹni bá ti ṣe òrè ní ìlú mi àníkò oyè story asọ̀tàn of Nigeria of the universe ìwọ la máa gbé fún balógun èkó àbíkínà ló ń jẹ́ bí sóye ìwọ la máa gbé fún so ọ̀rọ̀ Coris a máa sọ ọ̀rọ̀ Coris a sọ̀rọ̀ àwọn ẹbí Ayinde ní ọjọ́ tí ìyá Ayinde náà tó kú ṣé ti yé tí Wasiu ti ṣe nínú ayé yìí tán bá ní wọ́n máa san fún wọn àti ohun àtàwọn ọmọ tó bí wọn ò lè jẹ tán wàláhì kì í ṣe dé ìran mẹ́rin àbí ìran márùn-ún wọn ò lè jẹ tán ó ti pọ̀ gan ó ti ṣèkà bọ́tí tó wá sú mi ní pé kéèyàn máa ṣe ìkà kó má ní conscience ṣàbẹ̀ pé tó bá ṣèkà tó stage kan àwọn kan wà tó ní conscience Wasiu kò ní conscience mo bùkọ́ tó ń ṣe kò ní conscience Wasiu tí ìbàjẹ́ pojú ka mọ́ sìn tó bá yẹ pé ó kàn ní supporter few people kò support ẹ̀ lásán àwọn tó fẹ́ jẹ oyè wọ̀nyẹn lára àwọn tó jáde tó náà fẹ́ contest ẹ̀ kò máa rí pé aburú kan bẹ̀rẹ̀ sí ṣe wọ́n ni oríṣiríṣi kan máa kàn bẹ̀rẹ̀ sí ṣe wọ́n ni torí ẹ̀ la ṣe máa ń sọ fún yín pé ṣé rí bá ṣe fẹ́ nu kò yìí wọn ò ṣèkà fún lójú àwọn ẹlòmíín sìn wọn máa sọ pé bóyá wọ́n ṣèkà fún ni wọ́n jábọ́ ni ẹ̀yin bóyá àwọn èèyàn tí Wasiu ti jábọ́ kó nù ẹ máa yí àwọn tó bàjẹ́
àwọn èèyàn tó yẹ kó bá yé wọn jẹ́ lẹ́yìn tó bá ti mọ̀ wọ́n tán lára àwọn obìnrin tó bá sùn ó wà nínú wọn. Ọkùnrin àbẹ́ni tó bá pàdé lọ́nà tó bá ṣe dáadáa fún ẹ rí láyé tó bá fẹ́ bá tiẹ̀ jẹ́ kó gbúdọ̀ lọ́wọ́ sí i. Ṣùgbọ́n Wasiu kò ní kọ̀ tó ṣoore fún tó jẹ epo tó jata ẹ kò ní kó má bá tiẹ̀ jẹ́. Ṣéyàn nìyẹn kò ń ṣèyàn. Ọ̀rọ̀ Chorus la fẹ́ sọ lẹ́nu kí n sọ Chorus àti ẹ jẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ Ayinde nígbà tí Ayinde àwọn èèyàn sọ wípé Wasiu àwọn ẹbí àtàrẹ ṣé mọ̀ pé Wasiu ní ẹ̀gbọ́n ó ní àbúrò. Wasiu ní kíni ó ní ẹ̀gbọ́n ó ní àbúrò ní ìlú Ìjẹ̀bú-Òde. Ní ọjọ́ tí ìyá Wasiu kú mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tó máa ru òkú ìyá Wasiu ẹ lọ wò dáadáa. Wasiu ò ṣòwò náà ibi tó sin bàbá ẹ̀ sí ìyá ẹ̀ sí o ṣùgbọ́n nígbà tó máa gbé ìyá Wasiu tí ìyá Wasiu confirm pé ìyá òun ti kú. Iṣẹ́ yìí rí àwọn ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀ bẹ́ẹ̀ níbi tán ti ru òkú. Wasiu nìkan àti ìyàwó ẹ̀ ọ̀kìn yẹn tó pè ní ọ̀kìn tó ti wá lọ báyìí. Fétíà náà tún wá support wọn lẹ́gbẹ̀ẹ́. Ẹ̀yin rí other people ṣe rí àwọn ọmọ ìyá yẹn yòókù tó kù kò ṣe Wasiu làkọ́bí kò dẹ̀ ṣe òun làbí bẹ́ẹ̀ yìí. K1 kọ́ ni àkọ́bí òun dẹ̀ kọ́ ni last born. Ṣùgbọ́n ṣe rí wọn ní ọjọ́ tí ìyá ẹ̀ kú ó pa wọ́n tì ní ó ti rí àwọn kan tó yẹ pé kò fẹ́ kí wọ́n rí wọn mọ́ òun àbí kó jẹ́ pé ó ti bà ayé wọn jẹ́ bó ṣe lògo wọn náà ni ó lò wọ́n gan gidi. Are you with me? Ẹ̀gbọ́n Wasiu ní ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí social media tí mo kọ́kọ́ dé tí mo ń sọ àní gbogbo bàyẹn àwọn èèyàn sọ pé ta lélẹ́yìí a lot of people ni wọ́n fi mí wé nǹkan tí ò yẹ kó fi mí wé. A lot of people come for me because Wasiu want to cover ẹ̀ṣẹ̀ àwọn àtàwọn gúrùpù ẹ̀. Torí ẹ̀ gbogbo wọn lónìí àwọn tó ṣẹ̀ mí tó kù yìí at times I don't mention their name because mo rántí gan pé ní ìgbà tó gbé iṣẹ́ mi sí ọwọ́ Efele máa ń sọ lọ́nà báyìí tó bá wà ní mọ́tò bá ti fẹ́ bẹ̀rẹ̀ ìgbà yẹn kò tí ì yé mi á ní kí ló dé tí aláàjì bá ti fẹ́ obìnrin tó ń báyìí tó bá dẹ̀ ti fẹ́ wọn bá dẹ̀ ní ká máa bá yé wọn jẹ́ á máa gbé wọn sọ́wọ́ àwọn èèyàn tó máa bá yé wọn jẹ́ ni. Ìyá ẹ̀gbọ́n Wasiu pè mí ọmọ ìyá Wasiu pè mí ní during that time tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ó ní pé kóun ṣe fídíò inú ilé ibi tí alájà ń gbé kóun fi wọ̀n mí. Ó ní kóun ṣe ibi tí alájà gbé yẹn ìyá ẹ̀ àlímọ̀ ti ṣàdíyẹ ó ní kóun ṣe ibi tó ń gbé kóun fi wọ̀n. Òun ló jẹ́ kí n mọ̀ pé ilé tí wọ́n ń gbé màmá yẹn ń gbé ní ilé sọ bóyá wọ́n wá rẹ létà wípé wọn ò rẹ́ o wọn ò rẹ́ ilé náà. Ọ̀dọ̀ màmá yẹn wọ́n tún pẹ̀lú àwọn tó contribute sí ìṣòro tí Wasiu fún ayé ìṣòro àti ìdààmú tí Wasiu fún gbogbo àgbáyé màmá yẹn náà pẹ̀lú ní màmá rest in peace. Àwọn ọmọ tígbà tí Wasiu bá ti ṣe yàmàyàmá ń gbà yẹn náà tó bá fúnyàn lóyún majority ọmọ tí Wasiu gbà tó yẹ pé màmá yẹn ló máa gbà mọ́ra wọ́n ń gbé lọ àwọn ọmọ Wasiu tó ń gbé lọ́dọ̀ wa tó ń gbé lọ́dọ̀ ìyá yẹn. Are you with me? Tó ń gbé ní ọ̀dọ̀ ìyá yẹn láti kékeré a máa ti ń kẹ̀pà rókò kò sí àwọn tó lè ṣe àbí nǹkan tó bá lè ṣe gan tó bá ti ní kó má fi tí ò jẹ́ kó ní ojú àánú mọ́ ní gbogbo nǹkan tó bá ń ṣe fi sílẹ̀ fi ara ẹ̀ fún pé ẹ fẹ́rẹ̀ ẹ fún kiri yẹn kó fa àwọn tó kù sílẹ̀ torí pé Ọlọ́run jẹ́ kí ni Ọlọ́run gbogbo nǹkan tí tẹ́yìn ò bá gbàgbé ní Ọlọ́run ẹ gbàgbé pé ká máa wà ẹ̀san máa ń ké. I have the video the person said telling me then but I don't want to cause the problem for those people. Do you understand? Tí Wasiu bá mọ bàbá ẹ̀ I want to tell you today tó bá bíyàn tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ìbí ẹ̀ is for you to you can correct things tó bá ti bẹ̀rẹ̀ sí ń dàgbà you can correct things yourself. Èmi tí mo jókòó yìí mo ń bọ̀ ọ̀rọ̀ Chorus mo ń bọ̀ èmi tí mo jókòó yìí 41 days ni mo wà nígbà tí bàbá mi kú.
a lè ṣiṣẹ́ àwọn èèyàn you know wọn ò kí ń sọ̀rọ̀ èèyàn ní wọn ò kí ń sọ̀rọ̀ èèyàn olórí burúkú ní gbọ̀ngbọ̀rọ̀ olórí burúkú sẹ́nu ṣe ti bẹ́ẹ̀ people talk about my father is well known nígbà ayé ẹ̀ ṣe ti yẹn 4 months tí mo wà I mean 41 days tí mo wà yẹn màmá mi after some time ó jáde lọ ó lọ fẹ́ ọkùnrin mi ní Ìkàrẹ́ níbi tí àwa ti jẹ́ ruling house ó lọ fẹ́ ẹlòmíì ní Ìkàrẹ́ ẹni tó fẹ́ ní Ìkàrẹ́ ńgbà yẹn kò tó bàbá mi òun ló bí àwọn ọmọ bàbá mi fún ọmọ Ìkàrẹ́ mi ọmọ Ọ̀kọjà ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ń dàgbà wọn èmi ni mú mi gbé dání ó gbé àbúrò mi ẹ̀gbọ́n mi ó ti gbé fáwọn family bàbá mi ni ẹ̀gbọ́n mi yẹn gbé pẹ̀lú màmí kó ba lè ráyè escape gbà yẹn because nínú ilé wọn yẹn nínú ilé ọba nínú ilé wa wọ́n gbàgbọ́ nípa káṣù okó torí bàbá tó bí ìyá mi àmì bàbá tó bí ìyá tó bí bàbá mi ọkùnrin méjì ló bímọ fún Ajagunà ọlọ́nà ọmọ Ajagunà àti Aládéjùgbé that is bàbá ẹ̀ ní Ajagunà tó jẹ́ ọba yẹn lára ọba ṣó ti yẹ yín so òun fine nígbà tó bàbá yẹn kú òun sì young wọ́n sì fún ọmọ ẹ̀ ṣíṣe Aládéjùgbé businessman the prince ṣó ti yẹ ó bímọ now ní tí mo fẹ́ sọ rẹ̀ wọ́n gbé mi kúrò nílé bàbá mi bọ̀ kí bàbá mi tó kú everybody tó bá rí mi níta àwọn èèyàn tó rí mi ní Ẹ̀pẹ́ tó rí mi ní ìrìn àjò tó bá ti rí bàbá mi báyìí wọn ò ní ṣàlàyé fún wọn mo sọ story kan of recent pé ẹnìkan rí mi ní Ìbàdàn níjọ́ náà ó ní filling station ní Ìbàdàn ó sọ fún mi nígbà tí mo sọ pé lágbájá ló bí mi ó ní wọ́n jọ bọ̀dá mi gan ó sọ ní èdè ìlú mi pé ó jọ bọ̀dá mi lẹ́sẹ̀kẹsẹ̀ ó recollect ẹni tí ò rí mi rí nígbà tí mo fẹ́ ṣe ìyàwó tí wọ́n kàn sọ fún mi bí mo ṣe ń bọ̀ lọ́kàn báyìí ó ní ọmọ bọ̀dá òun ló ń bọ̀ yìí ó ní mo jọ́ ti ìwà mo jọ́ ti starshot ẹ wá mọ̀ nǹkan tí mo fẹ́ sọ àwọn ẹ̀gbọ́n àwọn uncles mi tí mo pàdé nígboro ó pọ̀ gan tó ẹ pè mí fúnra mi ò mọ̀ wọ́n ilé stepfather mi ni wọ́n gbé mi lọ tí mọ́mì mi lọ rìn má rìn sílẹ̀ stepfather mi yẹn wá ní obìnrin kan tó ti níyà tó ti bí ọmọ tó ń jẹ́ Ṣadé my name also is Ṣadé so stepfather mi bí ọmọ kan tó ń jẹ́ Ṣadé yẹn bí age group la máa jẹ́ ó yá kó nǹkan jù mí lọ bí some months ìgbà tí èmi máa débẹ̀ tí mọ́mì mi lọ fẹ́ stepfather mi they call me Ṣadé ni màmá mi máa ń pè mí kó ń pè mí Ṣubúladé torí bàbá mi fún mi ní Ṣubúladé orúkọ that's my royal name Ṣadé yẹn àwọn ẹlòmíì torí pé bàbá ẹni tí bàbá ọkọ mi màmá mi lọ fẹ́ ó ti bí Ṣadé rí they call me wọ́n máa ń pe bàbá yẹn ní bàbá Ṣadé wọ́n máa ń fi orúkọ mi pe Ṣadé yẹn míwà ẹ̀ Ṣadé títí ẹ̀ kò gbé lọ́dọ̀ ẹ̀ ó ń gbé lọ́dọ̀ màmá ẹ̀ torí ó ti kọ màmá ẹ̀ sílẹ̀ but you know what ṣé ẹ rí ọmọ ọkọ original wọn kì í sọnù wọn ò dẹ̀ lè ṣíléwọ̀ wọn ò dẹ̀ kì í ṣìṣe wọ́n lè pinnu ibi fún wọn wọ́n máa padà borí ṣùgbọ́n a máa dá ọmọ àlè mọ̀ nípa ìṣe àti ìwà wọn ní ìgboro ẹ mọ̀ kan ṣé wàá rí bàbá mi ní àwọn mọ́tò tó máa fi bíi tírélà gbà wọ́n pe mọ́tò yẹn ní tánlẹ̀sẹ̀ kí ló máa ń mọ́tò tó máa ń pè tánlẹ̀sẹ̀ yìí ìgbà ìkẹlẹ̀ mọ̀ pé mo sì kéré so nínú ọjà òṣèlè torí ilé àwọn stepfather mi yẹn wà níwájú ọjà tó tóbi jù ní Ìkàrẹ́ tó ń pè ní ọjà òṣèlè iwájú ilé yẹn iwájú ọjà òṣèlè yẹn nílé bàbá ibẹ̀ ni màmá mi má rì sí ibẹ̀ nílé bàbá àwọn stepfather mi yẹn so mọ́tò bàbá tèmi lára mọ́tò bàbá tèmi nígbà tó sì kú yẹn wọ́n kún gbogbo ogún ẹ̀ fún àwọn family lára àwọn tó sì wá mọ́tò bàbá tèmi tá ń lẹsẹ̀ kan báyìí lára mọ́tò bàbá tèmi wọ́n máa gbé wá sínú ọjà yẹn tó bá ti lọ kẹ́rù tó fẹ́ wá já ọjà sílẹ̀ ìṣẹ́ mọ̀ àwọn tó lẹ́rù lára wọn máa já ọjà sílẹ̀ mo wáyé lára àwọn ẹbí bàbá mi tó gbé mọ́tò fún tó ń wa mọ́tò yẹn tó bá ti débẹ̀ yẹn tó bá ti páàkì síwájú ilé Ògìdán ní ọjà òṣèlè yẹn tí bá ti rí báyìí èmi lè dúró sí ẹnu ọ̀nà ní moment tí bá ti rí my spirit will be moved tó bá ti rí mi báyìí á pè mí Ṣubúladé àwọn ò ní pè mí Ṣadé Ṣubúladé á wá fún mi ní 25 kọ́bọ̀ dọ́là ni wọ́n kówó owó tó tíìkì báyìí á wá fún mi mọ́tò bàbá mi ló fi ń ṣiṣẹ́ ńgbà yẹn bọ̀ wọ́n gbé mi lọ tọ́ ní ilé
wọ́n gbé mi lọ fẹ́ ẹlòmíì ṣó ti yé yín bọ̀ kí bàbá mi tó kú ní gbogbo ọmọ tí bàbá mi bí kò sí ọ̀kan tó jọ wọn nínú gbogbo wọn kò sí torí ẹ̀ mo sọ pé tó bá lówó ń gbà mí ó possible kó bíbí kú bí kán gbé ọmọ àlè wá fún ẹ iṣẹ́ tí obìnrin ṣe nínú ayé yìí náà òun ló ń lọ yẹn ìwọ tó bá ń gbé ọmọ àlè fọ́kọ kò ní sálùbáríkà irú nǹkan tó máa ń ṣẹlẹ̀ àti irú tó máa ń dọ̀bìnrin láàmú torí bẹ́ẹ̀ obìnrin tó bá ṣe mistake ṣùgbọ́n o gbúdọ̀ correct step ẹ̀ ṣó dẹ̀ gbúdọ̀ jẹ́ kí gbogbo nǹkan ṣó ti yé bẹ́ẹ̀ yẹn so kò yẹ kémi use mọ́ tí bá sọ pé mi ò use mọ́ family but I know my father's house I know all my siblings I don't joke with my family even up to date òun ló fi jẹ́ pé wọ́n take advantage of me those who don't love me I always love me dẹ̀ kì í ṣe obìnrin ọkùnrin kọ́ má bàa sọ pé mo fẹ́ lọ jọba nílé ṣé ti yẹ yín bẹ́yẹn kọ́ má bàa sọ pé bóyá mo fẹ́ lọ jọba ni do you understand tí bàbá ẹ̀ bá tiẹ̀ fẹ́ nìkan tí mọ́mọ́ yẹn bá fẹ́ tí wọ́n bá bí ẹ fún ọkùnrin kan tó yẹ ọkùnrin yẹn wá kú àbí nǹkan kan ṣe àbóhùn àtẹni yẹn ò jọ sí tí ìbá jẹ́ pé Wasiu wà tó yẹ pé ó kàn bí pé I can get anything kò má tà kò ṣe tó kàn lo láìfẹ́ kò sí nǹkan tó máa ní kán lè béèrè irú question wọ̀nyẹn lọ́wọ́ ẹ̀ ṣó ti yé yín nítorí pé ó ti bí pé mo lè fipá gbà á ó ti fraud ti wà nínú ẹ̀jẹ̀ àmọ́ mi yẹn náà màmá tó bí Wasiu pẹ̀lú àwọn tó tún bá lé Wasiu jẹ kì í ṣe rọ́ tí ọmọ bá wà tó yẹ pé you just anything tó bá ń ṣe ọjọ́ tí màmá náà ti máa ń ṣe interview tẹ máa ń gbọ́ pé ó ń ṣe interview ṣé ẹ ti rí pé màmá ṣe interview pẹ̀lú àwọn ọmọ mi rẹ̀ màmá náà every time tí Wasiu bá ń ṣe birthday Wasiu ní gbogbo ayé tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú mi tí bá ti ń gbàdúrà tí mo ń gbàdúrà àdúrà mi dẹ̀ máa ń ní ègún púpọ̀ nínú Wasiu máa gbé màmá ẹ̀ wá pé wá gbàdúrà fún òun lọ́jọ́ yẹn pé kò sí anybody tí ìyá òun bá ti gbàdúrà fún òun I am telling you tó bá ń ṣèkà fún yàn kí ìyá ẹ lọ yá ìyá mi kó tó máa fi gbàdúrà fún ẹ ìpè yẹn máa padà ṣiṣẹ́ tó bá ti yá. now ìgbà tí mo wá ń dàgbà tí mo ń grow èmi náà bíi tí ìgbà tí mo sì kéré tí mo wà bí ọmọ 2 years 3 years 4 years yẹn ṣe mọ̀ pé bàbá tí mo wá rí sí náà I'll be forced to call the father my father ìyẹn stepfather mi ìtẹ̀ ń pè ní bàbá mi ní ìpè ní bàbá mi rí bàbá Ṣadé mo máa ń pè wọ́n yọ̀wá ẹ̀ but àwọn èèyàn tí wọ́n mọ̀ ń pè wọ́n bàbá mi ń ṣe kéré tó jẹ́ mọ̀ because I notice that some things wọ́n máa ń ṣe fún ọmọ tí mo believe pé tó bá jẹ́ bàbá mi ni wọ́n ò ní ṣe fún mi wọ́n molest mi ò bọ̀ kọ́ máa fi mí ṣiṣẹ́ kí mọ́mí náà bá dẹ̀ fi mí ṣiṣẹ́ ọ̀dọ́ ò gbèjà mi níjọ́ kan rí because my mommy tó bá jẹ́ pé ìlú òyìnbó ni mọ́mí mi wà ẹ̀wọ̀n náà máa wà ẹ̀wọ̀n gbére náà máa fún mi I remember the man may he so rest in peace my mommy beat me one day wọ́n da ata wọ́n lo ata tútù ata wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn tútù ní ọ̀sán aago kan ọ̀sán wọ́n dà sómi wọ́n dẹ̀ fi ń wẹ̀ mí bí ọṣẹ wọ́n jẹ́ kó omi tó tún dà sí wá wọ̀m wọ́n wá fọṣẹ sí wọ́n wá fata yẹn sí ata tútù wọ́n fi tòmátò sí o wọ́n lo ata tútù yẹn níṣẹ́ tàtà ṣe o ata tútù bí irú àwọn ata wẹ́wẹ́ yẹn so the man níjọ́ yẹn náà wọ́n ẹlòkan lọ pé wọ́n wá gbà mí lẹ̀ lọ́rùn ọtí tí mo fẹ́ sọ lélẹ̀ kò síbi tó lè bẹ̀ mí lọ nígbà míì tó máa fẹ́ ṣe anything bàbá mi because bàbá mi yẹn ó kú ṣáájú dájú ẹ̀ gangan ọjọ́ tó ń dẹ̀ ti kú yẹn wọ́n wà nínú darkness so most of the time wọ́n máa ní kán lọ gbé mi kán má gbé mi pẹ̀lú wọn mọ́ kán lọ gbé mi wá because my father is ọmọ olú ọmọ tó ní nìyẹn ó dẹ̀ jọ èmi náà ni mo tún wá jọ bàbá mi in fact gbogbo nǹkan tí ayé ṣe fún mi báyìí tí wọ́n ṣe fún mi tí Wasiu ṣe fún mi tí wọ́n lo Wasiu àwọn ìka èèyàn láti ṣe fún mi wọ́n ṣe fún bàbá mi nìyẹn. Despite that ṣé mo pé mo ní 41 days ni mo wà mi ìdẹ̀ pé ọdún kan tó ń fi gbé mi kúrò nínú ilé yẹn má mi ò pẹ́ mọ́ torí lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn tó bá nílùú wa yẹn tó bá ti lówó ń gbà tó dúdú lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ọmọ yẹn wọ́n máa pín ogún náà wọ́n máa pín nǹkan ní nǹkan náà wọ́n máa yọ̀dà
lẹ́sẹ̀kẹsẹ̀ ìyàwó wọn pín owó wọn pín gbogbo kan ẹ̀ àgbè sọ́wọ́ ara wọn. Do you understand? So káwọn èèyàn máa ṣe kó máa lu jìbìtì wọ́n máa pààyàn tó máa ba ayé èèyàn jẹ́ yẹn ó ti pẹ́ tó ti wà ṣùgbọ́n nǹkan tí mò ń sọ̀rọ̀ yìí nípa Wasiu Ayinde ìkà tí Wasiu Ayinde ó ti pọ̀ jù sórí tí ayé bá ti ń pè ó ti pẹ́ tí wọ́n ti ń pè Wasiu ní oníkùràrà pákó ẹ mọ́ ó máa ń fẹ́ sí ni tẹ́ bá ti ní kó pa ikú ẹ̀ mọ́ Wasiu máa ń fẹ́ ikú ẹ̀ ní. ẹ̀gbọ́n mi tó jẹ́ ọmọ ìyá ti tèmi ọmọ méjì màmá mi bí fún bàbá mi gbogbo wọn kò sí ìyí tó bí ọmọ méjì màmá mi nìkan ló bí ọmọ méjì fún bàbá mi. ẹ̀mọ̀ pé tíyẹn bá ti lówó di nẹ́ẹ̀sì náà ni kó máa wá bẹ́kúbẹ́kú torí ẹ̀ mo máa ń respect olówó tí ò fi obìnrin bá rẹ̀ jẹ́ olówó tó lówó tí ò fi obìnrin bá rẹ̀ jẹ́ tó yẹ pé a kò máa gbé obìnrin kiri. Wasiu ò lówó gbogbo nǹkan tó wà lọ́wọ́ Wasiu jíjígbé ló bá dé bí owó fraud bí owó drug bí owó politics bí owó ìkà bí owó tá a gbà nǹkan nìkan one way or the other àbí owó tó wá fi system táwọn ọmọ court náà tó wá settle ẹ̀ pé má bàa yé wa jẹ́ ká wá fún lóhùn ká máa pay homage kò sí Wasiu owó sí lọ́wọ́ Wasiu ó dẹ̀ bá rẹ̀ jẹ́. wọn ò lè béèrè lọ́wọ́ mi despite pé mi ò pín sísì mi ò dẹ̀ jẹ́ ogún bàbá mi ẹyọkùn báyìí rí wọn ò lè béèrè lọ́wọ́ mi pé ọmọ ta lélẹ̀ wọn ò tiẹ̀ lè gbé píṣọ̀ bàbá Wasiu ò lè gbé píṣọ̀ bàbá ẹ̀ jáde kó sọ pé òkè píṣọ̀ bàbá ẹ̀ rè wọn ò lè gbúdọ̀ débẹ̀ kó sọ pé lágbájá ló bí mi bí mo ṣe jẹ́ ọmọ 41 days bí mo jẹ́ ọmọ 41 days mi kò sí àwọn move tí mo gbé tí mọ́mì mi tẹ̀lé mi lọ bẹ̀ pé òkè ọmọdé ló gbé move I make sure I have relationship also with my family kò dẹ̀ sí family mi kan tí máa rí láyé mi tí mi ní sow seed sínú ayé ẹ̀ mo lè sow seed yẹn good seed ni o kí n sow ẹ̀tàn kó di ibi mọ́ mi lọ́wọ́ àmì kan sọ di ibi mọ́ mi lọ́wọ́ o káwọn máa jẹ jealous you tell understand and the jealousy pàápàá kò níbẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tí mo tún pàdé Wasiu mo lè sọ pé Wasiu pẹ̀lú àti àwọn church kan pẹ̀lú àwọn ogun tí ó jà mí láti máa jẹ́ kó máa fẹnu jà mí lógun mo dẹ̀ mọ̀ pé láti fẹnu jà mí lógun yẹn mo jogún ẹ̀ lára bàbá tó bí mi ni torí wọ́n fẹnu jà bàbá mi lógun débi pé wọ́n frustrate ayé ẹ̀ ó wò pé life is not worthy to live because of àwọn èèyàn tóun gbé tóun ṣe dáadáa fún wọn báyìí ó bìí pé pọ̀tẹ́ mi kò sí nǹkan tí mo lè ṣe fún yàn tó máa lóun máa frustrate mi tí màá lọ kú kí n lè kú àwọn tó kàn ṣe ìkà yẹn ni máa pa wọ́n nínú ọkàn mi máa pa wọ́n pẹ̀lú àdúrà mi máa dẹ̀ fi wọ́n lẹ̀ fọlọ́run and I will move on with my life àmọ́ mọ̀ pé lọ́jọ́ kan ọlọ́run máa ṣọ̀nà àbáyọ so kò sírù situation tó lè wà tó bá jẹ́ wípé kì í ṣe pé màmá Wasiu gangan àti Wasiu wọ́n ní nǹkan kan tó jẹ́ pé Wasiu ti máa yes màmá Wasiu mọ̀ pé Wasiu ń ṣe ìkà ó mọ̀ pé Wasiu gbogbo ìwà burúkú yẹn ni Wasiu ṣe Wasiu máa kọyún sọ́wọ́ obìnrin á kọ ọmọ sọ́wọ́ obìnrin màmá yẹn ń gbà tán sì yan tán náà sì lò lọ́wọ́ á máa gbà lọ́wọ́ ẹ̀ á máa bá tọ́ Wasiu àti máa lo màmá ẹ̀ yẹn àti máa fi ṣe fraud a máa sọ fún yín pé tẹ́ bá ti lọ́ọ̀gbọ̀n màmá wọn o ti win ní àti it's a lie Wasiu Ayinde ní ìgbà kan a sọ fáwọn èèyàn pé àtọkùnrin àtobìnrin a ní kí wọ́n bá àwọn a lè ní a sọ fáwọn ọmọọṣẹ́ a ní kí wọ́n sọ fún lágbájá kó ra nǹkan báyìí báyìí lọ fàlàjà ṣé gbogbo nǹkan tó ní kó ra lọ fàlàjà yẹn ẹ mọ̀ pé tó ní kó ra nǹkan fàlàjà náà lára àwọn lẹ́ máa fi rán lọ àbí kẹtẹlé ibẹ̀ ló máa ti gbé bó ti ra ẹran ó ti ní kó ra ẹran orí kan sọ fáwọn ọmọọṣẹ́ pé kó ní kó ra ẹran wọ́n lọ bá mi wá á dẹ̀ ní tó bá ti fẹ́ ra ẹran nǹkan tó tóbi báyìí nìkan rà fàlàjà funfun dẹ̀ ló gbúdọ̀ jẹ́ ó máa padà lọ kó owó ló máa pa lọ́jọ́ léyà tó máa tan television tó máa tan camera tó máa ṣó yípo ń pa ẹ̀rọ ìṣe. The mother also know that Wasiu mean bó ṣe mọ̀ pé kéèyàn máa wò pé bóyá ó fi Wasiu kẹ́ others ni o I don't know anyway yẹn n fi story mi lẹ̀ kí n wá lọ sí ọ̀dọ̀ kò sí family mi tí ò mọ̀ mọ́ wọ́n ti ẹ̀ lè sọ pé bàbá pupa o abẹ́nibọ̀ tán ló jọ Wasiu bí Wasiu wọ́n ní wọ́n jọra bí ìmú wọ́n ní wọ́n jọra kò lè sí kọ̀ọ̀kan báyìí tán lè fi júwèé pé ókè Wasiu lẹ́gbọ̀ọ́ ó lábúrò kò ń ṣe ẹyọ kan kì í ṣe méjì ní ìlú Ìjẹ̀bú Òde tí wọ́n bí sí Ìjẹ̀bú Òde bàbá àkọ́kọ́ bó ṣe ń sọ ń sì pé bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn anything can happen obìnrin lè ṣílé wọ̀ obìnrin lè fẹ́ ọkọ ẹlòmíì fẹ́ mẹ́rin ẹlòmíì fẹ́ mẹ́ta
àwọn gbajúmọ̀ Èkó wọ́n ń fẹ́ orúkọ oríṣiríṣi but you should be able to identify ta ni bàbá àjàjà ọkùnrin tó tún lórúkọ bó ṣe dàgbà tó lórúkọ tó yẹ mí obìnrin àwọn yẹn máa sọ pé you always do for your me. láti kékeré mi tí wọ́n bá béèrè lọ́wọ́ mi kí ni mo fẹ́ kàn ṣe fún báyìí tọkùnrin bá tòsí mi wá ní mo fẹ́ I want you to even bàbá ṣe lá I want you to know my family introduction introduce yourself. Wasiu kí kó má mọ̀ kó wá láti Èkìtì kó ṣe nǹkan kan kó wá láti Odò Ògbólú kò ṣe anything kó jẹ́ pé láti kí lorúkọ ẹ̀ Ògìjò ló tún ti wá kò sí nǹkan tó fi ń ṣe yàn but o gbúdọ̀ wà you hide your identity bí Bísóyè ṣe sọ ó ní ó nìkan ló lo màṣá lórí passport ẹ̀ òun ló lo anífowóṣe òun ló lo kíní kan different names mi ò mọ̀ bóyá ó rò pé Nàìjíríà kò ní sí time is not coming that time èèyàn máa bẹ̀rẹ̀ sí sọ pé you are the afẹ́ rí identity ẹ̀ okay afẹ́ rí gbogbo background ẹ̀ apart from that let's go to Corey's story. Corey's Àdùnní lórúkọ ẹ̀ ń jẹ́ Rẹ̀mí Àdùnní mo ti mọ bèbí kó tó di pé mo wá tún mọ̀ pẹ̀lú Wasiu kó tó wà mọ̀ nílé Wasiu báwo mo ṣe mọ̀ ó ń tó ń jẹ ó ní restaurant ní Ìjẹ̀bú-Òde kò sẹ́ni tí kò bọ̀ Corey's but ń sìn wọ́n lòun náà ti padà lọ ó ti lọ ń ṣe ọmọ ọ̀dọ̀ ní London kò sí bó ṣe pàdé Wasiu wàá padà sẹ́sẹ̀ àárọ̀ ṣáà á jẹ́ tán báyìí Wasiu ìṣe kankawo tó bá gbọ́ pé Deborah kankawo and Deborah ẹlòmíì tán bá ti ń gbàdúrà kankawo and Deborah every kankawo and Deborah á máa wo kòkòrò tó fẹ́ jẹ ikán tó ń jẹ lé kò ń ṣòun ló ń jẹ ògo èèyàn àwọn kankawo àti Deborah tó ló ń jẹ igbó tó ń jẹ koríko yẹn kò ń ṣòun ló ń jẹ ògo yẹn Wasiu wà náà àwọn kankawo àti Deborah tó ń jẹ kó tó bá pàdé ẹ ó máa jẹ ẹ panu bẹ́ẹ̀ ni anyway so this lady ọjọ́ tí wọ́n kọ́kọ́ introduce mi sí restaurant yẹn èmi àti family mi la jọjọ lọ mo wá láti mo kó mọ́tò wá sí Nàìjíríà gba wọ́n ní ilẹ̀ ti ṣú wọ́n ní wọ́n tó ń jẹ́ nìkan tábà fẹ́ sọ̀rọ̀ wọ́n dẹ̀ gbé wa lọ síbẹ̀ ìyẹn agent tó fẹ́ bá gba mọ́tò yẹn tí bàálù introduce mi ń jẹ́ lọ wá ní kí n wá bá òun ní Kawari ní Corey's kó wà nílé oúnjẹ kan a dẹ̀ drive lọ sí Corey's lédi ọjọ́ tó ti wá rí mi láti ọjọ́ yẹn ọjọ́ tá a lọ yẹn èmi Sarah kí bàbá ẹ̀ má bá wa rìn mọ́ Ṣọlá so about 4 ní wọ́n tún so bàdé ṣe wọlé náà wọ́n lọlé àlọ́ jẹun a dẹ̀ ṣàwárán ṣe láti gbà yẹn lédi ẹ̀ wá fún mi ní audience tó bá ti wá rí mi báyìí ó mọ gold ṣe mọ̀ tó bá ti ríyàn tó wà òkè immediately you start wọ́n máa bẹ̀rẹ̀ sí gbá kílíṣì mọ́ mi ó gbá kílíṣì mọ́ mi ó gbá mọ́ mi náà ó gbá àtúrọ̀ ọmọ ẹ̀ náà ọmọ ẹ̀ fúnra rẹ̀ Ṣọlá tó bí ó introduce ààrẹ àbí ìgbó ohun Ṣọlá fúnra rẹ̀ so anyway ṣá ó máa rí mi ààyò gold òun náà á pe ọmọọṣẹ́ ṣé o mọ̀ pé irú gold yìí ṣé o rí pé kinní kan I wear gold nothing like panda nothing like ẹbù you understand so to cut the story short one day like that tèmi látà ìgbà tí gbogbo regbe ti wá regbe gbogbo ìgbé ti regbe gbogbo nǹkan ṣáà ti rí bákan so èmi àti Wasiu àti wà bákan you know ó wá di ní ọjọ́ náà lọ́hùn ṣé mo pé mo ti mọ Corey's nísìn mo ti mọ Corey's separately wọ́n sọ kan bí mo ṣe wá rí Wasiu ó ṣà ń pè mí ó ń pè mí so mo dẹ̀ lọ́bẹ̀ níjọ́ náà lọ́hùn bá rí lédè yẹn tó wọ́n jọjọ dúró sí inú ilé ẹ̀ nínú compound ẹ̀ ní Ojúṣàgbọ́lá ní Ìjẹ̀bú-Òde náà so but kì í ṣe story yẹn gbọ́n ṣe pàdé kọ́ ni mo wá fẹ́ sọ so lady Wasiu fi spy everybody ó fi buy everybody jà just like bó ṣe gbé mi gbà yẹn tó ní kí wá meet Wendy yẹn wà ní Canada tí mo wà yìí o ó ní wá meet ẹ̀ ó fẹ́ fi ní bàjá gidi gan ni o orí títí má ṣá gbogbo obìnrin tó ń jà ní Èkó yẹn tó ń jà nílẹ̀ Yorùbá tó ń jà lórí social media majority of it Wasiu
wà nínú àwọn tó ń dá ìjà sílẹ̀ kó lọ sáàrin obìnrin bí Bísóyè ṣe sọ ó ló máa dabẹ̀ rú ni kó lọ sáàrin ọkùnrin ó máa dabẹ̀ rú ni kò tiẹ̀ ń dọkùnrin irú púpọ̀ mọ́ ṣe róbìnrin ó máa ń dà wọ́n rú ni a máa forí wọn gbára wọn ẹ máa jà báyìí ni you know why gbogbo ọ̀rẹ́ tó bá rí papọ̀ yẹn báyìí ó máa bá gbogbo yín sùn round tó bá ń fẹ́ tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí promise ẹni heaven and earth pé òun love ẹ òun ṣe gbá you know you want to introduce your your lover boy to your friends and òun náà bó ṣe fẹ́ ṣe ó fẹ́ meet every of your friends you know gbogbo wọn bó ṣe rí wọn yẹn pátá ló máa bá sùn pé àtọmọ ọ̀dọ̀ ẹ àwọn ọmọ ọ̀dọ̀ tó bìlí pé ó lè ṣe sódà ọmọ ọ̀dọ̀ yẹn á lè máa bá fún ní information tó bá ní kó pa ẹ́ á lè pa ẹ́ kò sẹ́ni tí Wasiu ò ní bá sùn when it comes to in tó máa fi ń bá àwọn èèyàn sùn tó máa fi ń ṣe fáwọn ènìyàn pé tó bá ti bẹ́ẹ̀ ni ẹ̀ ṣọmọ pé tó bá lè báyàn sùn ṣọmọ pé wàá bìlí pé ẹni lọ́ọ̀bẹ ṣe understand á dẹ̀ sọ nǹkan tó yẹ pé wàá bìlí pé lọ́ọ̀bẹ ó lè sọ pé òun lọ́ọ̀bẹ jọ̀gá ẹ̀ lọ so anything tó bá bẹ ọmọọṣẹ́ yẹn á ṣe kí ni á máa ṣe fún á fẹ́ ọ̀gá á fẹ́ ọmọọṣẹ́ á fẹ́ ọ̀rẹ́ gbogbo ọ̀rẹ́ ló máa tò round á tò yẹn pro á tò gbogbo wọn round á bá wọn sọ á dẹ̀ dá gbogbo wọn rúkú o ṣùgbọ́n tó bá wá calm down tó o bàjà tó o bínú tó kàn gbé sára á wá padà organize ọkùnrin míì fún ẹ ṣó ti yé ọkùnrin yẹn lè má bẹ̀ẹ̀ kalẹ̀ o á wá di ẹni tí yóò máa organize ọkùnrin fún ẹ ìgbà tó bá tún wẹ̀ kú òbẹ̀ á máa fún gbé ẹ wọlé á máa gbé ẹ jáde ṣó ti yé so oníjà yẹn ṣá kọ́rìsì ló wá bẹ̀rẹ̀ sí gbogbo oúnjẹ gbogbo owó tó rí ló ń so oúnjẹ fún Wasiu Ayinde èyí tó sọ pé òun kì í so oúnjẹ tó wá lé òun di kúkà ó máa ń so oúnjẹ fúnra rẹ̀ bọ̀ tí gbogbo àyẹ̀ lọ́bẹ̀rẹ̀ dáadáa òun ló ń so oúnjẹ kọ́rìsì ló ń so oúnjẹ fún Wasiu òun ló tún máa ń so oúnjẹ fún ìyàwó ẹ̀ àtẹ́nìbọ̀ tó bá ti wá síbẹ̀ yìí èmi kẹ̀dẹ̀ nígbà tí mo ti wá rí mo dẹ̀ ti mọ̀ pé this baby mo mọ level ẹ̀ you understand me tí tó bá bá mi ní ọ̀dọ̀ Wasiu tó bá àbí ọjọ́ tí wọ́n wá síbẹ̀ tó bá gbóúnjẹ wá á ní kí n jẹ máa ní mi ò kì í jẹun sẹ́ẹ̀ I don't eat á force mi á fẹ́ force mi pé kí n jẹun mo ní mi ò kì í jẹun I don't eat kò sí mo ṣe délé Wasiu èmi mo kọ́kọ́ sọ pé kò sí mo ṣe délé Wasiu gbà kan á fẹ́ kó jẹun oríṣẹ́ tó máa kọ́kọ́ lò fún ẹ tó bá lè bá ẹ̀sùn inú oúnjẹ ló máa wà ní ìparọ́ mọ́ Wasiu ọjọ́ kan bí kọ́rìsì ṣe ṣiṣẹ́ fún ní ìmọ̀ kọ́rìsì wá lọ sí Èkó wọn ní program ó lọ rajà ń Balógun bó ṣe dé Balógun gbàǹbá ẹ̀ ilé tí kọ́rìsì ń gbé níjẹ̀bú ó rẹ̀ǹtì ẹ̀ ní o lọ́nà GRA bó ṣe sọ náà sí ni ẹ̀ Wasiu gbé ìbọn sí àpò ló kó àwọn ọmọọṣẹ́ àtàwọn èrò ló bá lọ sínú ilé kọ́rìsì ibi tí kọ́rìsì ń gbé yẹn lọ bèrè sí bóyá kì í ṣe Wasiu ló ń lò ó kó ìbọn sí àpò ó gbé ìbọn báyìí ìbọn méjì báyìí ó dẹ̀ kó àwọn èrò sẹ́yìn ó ti mọ̀ pé kọ́rìsì ti dé kó ó ti dé Balógun tó ti fẹ́ lọ rajà o ìyẹn rẹ̀mí àdùnní wọ́n wá mú iná wọn sọ sílé ẹ̀ Wasiu ló sọ iná sílé yìí ó lè má jọ fúnra rẹ̀ but òun náà àwọn ọmọ ṣáà àti oríṣiríṣi iṣẹ́ tó ṣe ilé yẹn ibi tí wọ́n ti ń pàwọ̀ rẹ̀ ní àdùnní ibi tó ń gbé gbà yẹn ta ló ń lo bẹ̀rẹ̀ sí ẹ wọ́n mọ̀ nǹkan tí Wasiu ṣe ó wá kó gbogbo ẹrù yẹn ó wá ṣe bí ìpò òun fẹ́ rescue ẹ̀ lọ́wọ́ ní please bó ṣe ń pariwo wọ́n ń record ẹ̀ wọ́n ń send ẹ̀ wọ́n sọ fún mi ní Èkó àwọn ọmọ tó wà lọ́dọ̀ ẹ̀ àwọn ọ̀rẹ́ àwọn ọmọ Ìjẹ̀bú wọ́n dẹ̀ máa ṣe fúnyàn tó máa kí náà gbogbo ẹ̀ pátá ni wọ́n máa sọ síta torí ẹ̀ o lè máa ṣe ìkà fáwọn èèyàn kó máa ṣe burúkú àwọn tẹ́jọjọ́ ń ṣe yẹn kó máa rí pé ókè wọn lè ní ṣe nǹkan kan sí torí pé o rò pé wọ́n lóyà sí ẹ̀ wọ́n máa sọ wọ́n mọ̀ wọ́n kàn bí pé wọn ò ní choice ni torí wọ́n ti di beggar they have no choice but they are still going to be saying it àwọn ọmọọṣẹ́ ìwọ̀n ń sọ̀rọ̀ gan àwọn ọmọ ẹ̀gbọ́n ń sọ̀rọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ àwọn ọmọ tó bí nínú ẹ̀gbọ́n ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn àwọn ẹ̀gbọ́n àbúrò àti gbogbo ẹbí àtàrà àtàwọn tó máa ṣe wọ́n sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ó wá kó ìbọn sápò ló bá ní ẹ kó gbogbo ẹrù yẹn ẹ má jẹ́ kí nǹkan kan mí sí o ó wá ṣe bí ẹni ń ba kẹ́rù ẹ̀ ipò rescue ẹ̀ ẹ mọ kó o ṣèyàn kó dẹ̀ tún máa gbà á wọ́n wá kẹ́rù yẹn wọ́n wá kó lọ sílé Wasiu Ayinde Wasiu gẹ̀dẹ̀rẹ́ níwà ẹ̀ kọ́rìsì ní ọkọ ọmọ Ìgbò lọ́kọ ẹ̀ ń ṣiṣẹ́ ní
báǹkì kan ṣé báǹkì bàbá ṣùgbọ́n níyẹn ló ti ń ṣiṣẹ́ but lára àwọn junior officer bóyá wọ́n ṣàní lára àwọn security àwọn SEO kiri kan ló ṣá wà so ọ̀rọ̀ ọkọ̀ ẹ̀kọ́ la fẹ́ sọ ń sìn bọ̀dá máa sọ débẹ̀ yẹn Wasiu ṣe kó ẹrù kọ́rìsì nìyẹn gbogbo ẹrù kọ́rìsì bó ṣe kó lọ sínú ilé ẹ̀ nìyẹn nígbà tí inú ilé tó bá nílé ń jó tí Wasiu kẹrù ilé yẹn tó kó lọ sínú ilé ẹ̀ ṣé kọ́rìsì ò ní wà kárìdèwé àtọkẹ́ wọn ní rògbò lọ́ọ̀fù àtọwọ́ ẹ̀ Wasiu will pretend to love you and á dẹ̀ máa dáná ogun tiẹ̀ torí pé oṣù wúlò fún gbà yẹn olóṣù oúnjẹ fún oúnjẹ ọ̀fẹ́ dẹ̀ ni á dẹ̀ máa promise 11 and 8 ìyẹn jẹ gbèsè ni tó bá gbọ́ jẹ gbèsè ń gbèsè ni kò sẹ́ni tó bá Wasiu ó fi owó ẹ̀sọ́ oúnjẹ fún Wasiu títí ó jẹ gbèsè nígbà tó tún jẹ gbèsè náà Wasiu ló máa sọ kiri gbogbo àwọn tó wà lẹ́yìn Wasiu wọ́n máa sọ kiri ó ti jẹ gbèsè o ayé ẹ̀ ti bàjẹ́ o kiri kan ti ṣe o gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ni Wasiu fẹ́ kéèyàn mingu mọ́ òun ló máa pè é kó wá mingu mọ́ wọ̀ I am telling you tí Wasiu gan bá sọ pé tẹ́lẹ̀ kan bá sọ pé wọ́n kàn déédéé wá ni wọ́n wá bá Wasiu òun ló máa sọ pé kẹ́niyẹn gbé ẹ wá ó bá kẹrù chorus nílé tó ń jó yẹn ó wá pè lọ lé ẹ̀ gbà tó di lálẹ́ tí yẹn máa dé látẹ̀kù àti ẹ̀wọ̀n àti ọmọ ẹ̀ àtọkọ ẹ̀ mọ̀ ilé Wasiu ni wọ́n bá fàbọ̀ sí wọ́n bá lọ ń gbé ilé Wasiu bí Wasiu ń fẹ́ chorus àtọkọ chorus o àtàwọn ọmọ chorus o àti chorus fúnra rẹ̀ ní àdùnní wọ́n wá ń gbélé Wasiu àtọkọ ẹ̀ ó ti wá sọkọ ẹ̀ yẹn di dàdá ń dídí bí o mọ lẹ́bù ọkọ ẹ̀ sìn o ẹ̀lú nù o wọ́n tí mo gbà tí mo sọ yìí ọkọ ẹ̀ wọ́n dá dúró ń bí iṣẹ́ oríṣiríṣi nǹkan bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ sí òun ló máa jókòó ti nígbà tí Wasiu chorus bá wá lọ sọ́dọ̀ Wasiu tó ń ṣe bí ìyàwó nígbà tí títí bá wá ń gbà mí tó bá lọ torí títí ò gbé bẹ́ẹ̀ tó bá wá tó lọ chorus ló máa wọlé ló máa bẹ̀rẹ̀ sí ń ṣe bí ìyàwó mẹ́ tó bá dẹ̀ ti ń ṣe bí ìyàwó ọkọ ẹ̀ á jókòó sí ṣọ́ọ̀bù níbi ibẹ̀ yẹn á máa bu ọbẹ̀ ìgbà yẹn gbogbo ibẹ̀ yẹn ò dùn mọ́ kò ó sì wọ́n torí kò tẹ̀lé lè jókòó torí gbèsè ti wà á ṣàfẹ́ please bí ìgbẹ́ kó dé náà kó ra léèsì tó bá ti lọ Èkó yẹn kó lọ ra léèsì fún gbogbo ọmọ ọ̀dọ̀ Wasiu kó rà fún Wasiu náà kó ṣáà máa fẹ́ wá ojú ẹ̀ ṣá believing is want to be bọ́dẹ̀ ṣe ń ṣe yẹn náà ló òun ló jẹ́ kí ìgbà yẹn ní ẹ wo padà wálé ẹ má bínú ilé tí mo sọ torí Fúnkẹ́ náà òun náà play some dirty game torí ó jẹ́ ọmọ àbí ọmọ afẹ́ kọ́rìsì gbà yìí fún mi ìyàwó ọ̀gá mi tí mo sọ wípé torí ọ̀gá mi yẹn ló jẹ́ kí n mọ̀ torí ọmọ yẹn náà wà sọ́ọ̀sì ìṣẹ̀gbẹ́ ìyá ẹ̀ wà ní London ìyá ẹ̀kọ́ ni ṣó ti bẹ̀rẹ̀ Herbert mo bọ̀ o torí ìyá má yẹn gan máa rìn májì báwo lèmi àti ìyàwó yẹn gan ṣe wá pàdé ẹni sáà so ó jẹ́ ọmọ afẹ́ chorus ìyẹn ìyàwó ọ̀gá mi yẹn tó ń pè Fúnkẹ́ ṣé ti yé bẹ́ẹ̀ yẹn ọ́ọ̀dì gbogbo àwọn ọmọ afẹ́ àti ọ̀rẹ́ chorus yẹn pátá ni Wasiu lò sẹ́jẹ̀ wọ́n máa jà ní tó máa lọ lé babaláwo lọ lé olóògùn táṣì wọn wọ́n dẹ̀ ṣe ń lọ yẹn Wasiu ti hack gbogbo àkáǹtì wọn ti hack gbogbo péjì wọn àmì gbogbo fóònù wọn gbogbo wọn pátá ní tó bá tún lọ ṣe lé babaláwo yẹn ẹ kò máa gbọ́n gbòòrò lójoojúmọ́ ni àṣírí wọn ò bò kò sẹ́ni tó ń ṣe Wasiu ìgbà tó mú mo bọ̀ mi ti parí story chorus ọkọ tí chorus ń fẹ́ Wasiu sọ iná sílé tí ọba àti ọ̀dọ́ àwọn èèyàn máa sọ pé ṣé mo rí ń pọ̀ tọ́ná sílé ta ló ń lo ilé yẹn gbogbo ilé anyway ó ṣàkó inú ilé chorus inú ilé Wasiu Ayinde ní chorus àti ìyàwó àtàwọn ọmọ ẹ̀ wá ń gbé ẹbìrì ó ní ọmọ obìnrin kan àkọ́bí ẹ̀yìn obìnrin má jẹ́ ìfìyẹ́lẹ̀ ẹ mọ kéèyàn kóyàn wá kóbìnrin pé gbogbo family ó kó wá sínú ilé ṣé mo bó ṣe wà lókèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yẹ́ bẹ̀ pé ó wà ní nǹkan tó lè ṣe inú ilé Wasiu ló wá ń gbé ṣẹ́yìn máa rí pé ṣoore fóònù àbí gbogbo èèyàn máa wò pé ilé Wasiu ló ń gbé ilé Wasiu ló ń gbé àbí ẹ lọ ṣé mo purọ́ ọmọ Ìjẹ̀bú ṣé mo pa irọ́ kó máa bá ìyàwó èèyàn sùn kó máa fẹ́ ìyàwó èèyàn kí ọkọ ẹ̀ kó tún gbé ọkọ ẹ̀ òun àti ẹ̀ wá máa gbé nínú ilé ẹ̀ ṣé ojú lásán ni nísìnyí mo wá gbọ́ pé chorus o is no longer in Nigeria for long now torí gbèsè ń lo kúrò lórí dẹ́dẹ̀ lọ wo ó dẹ̀ ti ní ó ti wà established ó ti ní restaurant ẹ̀ tó wà òkè chorus odidi bíi ilé báyìí ló fi ṣe ibi kí ó ti wà ní London òun náà ti lọ ṣe ọmọ ọ̀dọ̀
mi lè sọ bí ó ti padà sí pé Oris ṣé story yẹn ṣé bó ṣe rí ní Nàìjíríà mo kàn ń sọ ni mi ò sọ deep ni o mo ti sọ rí o bá ba ojú Oris gẹ́gẹ́ òun àtàwọn máa fẹ́ àti ọmọ kí lorúkọ rẹ̀ yìí tó ń bẹ̀ sí mi ní Dubai tó gbẹrù lórí ó gbowó lọ́wọ́ mi títí dé ní kò sọ Wasiu a máa bà wọ́n níwàjẹ́ a máa jẹ́ kí wọ́n mú kọ́ á kọ́ wọn ní nǹkan burúkú á tọ̀ wọ́n múra báyìí wàá rí wọn wọ́n máa ṣe bíi pé bóyá ṣe ó fẹ́ràn ẹni á tún máa lò ó tún tó bá ti bẹ́ẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá yẹ̀ ẹ̀jẹ̀ tán á máa wá lò wọ́n fún ọ̀dà mẹ́rin á máa lọ fún wọn obtain bẹ́ẹ̀ ni á máa lò wọ́n fún ọ̀dà ọkùnrin wọn á máa obtain ẹni tí Wasiu fẹ́ yàtọ̀ sáwà tẹ́ máa lẹ rí á pákéjì ẹ̀ tó bá rí pé ayé ọkùnrin tó bá á máa lọ nù wọ́n sí mi ò fẹ́ embarrass anybody wọ́n nà ẹ̀ sí báyìí ayé ẹ̀ máa bàjẹ́ lásán. Ṣóyún bọ̀ ṣé ṣóyún bọ̀ ni all those people kí n lè sọ fún yín pé bó ṣe máa ó ń hack accounts ó ń disturb èèyàn á hack account ẹ̀ ó ti pẹ́ tó ti ń ṣe tó ti mọ̀ nípa bàbá criminal ni máa yẹn kì í ṣe rọ́ ó ti ṣe ìkà ó dẹ̀ ìtúni lọ́kùn láti ṣe rí nígbà tí gbogbo ègbé bá rẹ̀ gbé tí gbogbo ègbé bá rẹ̀ gbé ó sì máa tí ẹ̀ bá wojú ó máa ṣan yín ní ẹ̀pà bọ̀ tó bá fẹ́ ṣan àwọn èèyàn lẹ́pa àbí bí sóyè gbogbo wọn yẹn ẹ máa rẹ́rìn fúnfún ọkọ bẹ̀rẹ̀ sí ń nàyàn bí ẹni máa pa wọ́n kán lọ sẹ́wọ̀n àbí ẹ̀ lọ má ṣe dọ́dọ̀ tèmi àti tọmọ mi náà ọmọ tó o dẹ̀ mú dání náà sọ láyẹn release him or else kékeré lórí o kàsàkàsà máa wá lọ́nà ó wà lọ́nà bàbá késekése torí èèyàn kò lè máa bá yéèyàn jẹ wàá jí nǹkan ní nǹkan ọmọ ọlọ́mọ gbígbé nǹkan oníkan gbígbé ilé onílé dídàrú ni simply because ìwọ fúnra rẹ ò ní kárátà tó lé tí ò bá ti ní you want other not to have it bí ìran tiẹ̀ bá ṣe rí tí nílé ìjẹ́ bá ṣe rí ló máa fẹ́ kí tẹ̀lómi ìrún ó da gbogbo ilé mi ò ó da gbogbo ilé mi rú ó wà nínú àwọn tó dàrú yàtọ̀ sáwọn ti pásítọ̀ àwọn ìdíkọ̀ ìwọ pẹ̀lú gbogbo kọ́tìsì ọjọ́ tó ní o fẹ́ rọ́mọ mi tọmọ mi yọjú sẹ́ báyìí ó bẹ̀rẹ̀ sí ká bòròbòrò ni you no regret having me as your stepfather don't let us destroy this woman mo bèrè lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ báwo ló ṣe mọ́ ọmọ mi báwo ló ṣe mọ́ Ṣọlá rẹ̀. because kó tó lè parí iṣẹ́ èèyàn bó ṣe máa mú wàá mú gbogbo ilé wọn wàá hàkẹ́ ìwọ ló ń sọ story ìwọ wọn kàn ṣe sọ díẹ̀ nípa story ẹ̀ kí ló dé tó sọ pé o discontinue K1 why do you discontinue kí ló dé tó discontinue torí wọ́n fẹ́ gbé ẹjọ́ wọ́n kàn fẹ́ béèrè pé fílé bàbá wa wọ̀nyí nísìnyí báyìí mo mọ ilé bàbá mi àwọn tó ní kóra lé bàbá mi tó gbé ọmọ àlè tí bàbá mi tó lọ ṣojú kòkò tó lọ gbé ọmọ pupa tí bàbá mi ò pupa tí bàbá mi ga tó dúdú ó ní mo dúdú mo bímọ pupa òyìnbó yan mi lálẹ́ àwọn yẹn nìyẹn ìyá bọ̀bọ̀ yìí mo dúdú mo bímọ pupa òyìnbó yan mi lálẹ́. the way tí ayé ẹ ṣe rí tó o mọ bí tó ń sin pop sí ẹ sí is that not a shameful thing? Just imagine ẹ̀sìn rẹ̀ ará àdúgbò Wasiu wá wo ṣó wá rí lẹ́yìn àpọ́nlé ẹni tá a bá pọ́nlé tó bá kọ̀ tó lábùkù ló ń fẹ́ àwa kọ́ la máa kọ́ Ọlọ́run ló kàn ẹ́ lábùkù kì í ṣe yìí tó bá rán ẹ̀gàn tó ń sọ pé òkè lọ ṣe nǹkan tó fẹ́ ṣe yìí tí ìbàjẹ́ pọ́nlọ́run fẹ́ tẹ̀ ó fẹ́ kàn ẹ́ lábùkù ó fẹ́ fi ẹ́ ṣe ẹ̀yẹ́ wọ́n fúnra rẹ̀ wá jókòó wá lóòṣì wọ́n fúnra rẹ̀ náà lọ tẹ́rí sí ó kù díẹ̀ kan yóò bá wọn ó déédéé nǹkan so ti ń gbà wọn lójú ti pẹ́ níjẹ̀bú yẹn náà kì í ṣe kékeré kò gbalẹ̀ onílé I am told a lot of ilẹ̀ náà ti túndé tí bọ̀bọ̀ tí mo sọ pé tí mo lọ́ra sọ story ẹ̀fẹ́rẹ́ jogi tí mo lólówó tí mo ní Sunday odus majority gbogbo property tó ní náà
majority of the àwọn ìyàwó àtàwọn girlfriend torí ìgbà yẹn náà wọ́n dédé rán celebrate àwọn ọmọ tó ń ṣe tíátà wọ́n kàn rán sí Sunday ni àwọn tó dẹ̀ ṣe tíátà yẹn àwa máa ṣe tíátà ń jẹ́ bodò wá sí ìwà tí kọ́kọ́ dúró ẹ̀ kó tó di pé wọ́n náà ti ṣe. ìgbà tó wáyá ń wá ní ọmọ celebrate yẹn kó bímọ fún Sunday ní ìhé celebrate bímọ fún Sunday ọlọ́run má jẹ́ bá Sunday pàdé mọ́ níjọ́ kan bá dé sí Nàìjíríà ní bá dẹ̀ lọ sí lẹ́yìn tí mo promote Màláìkà yẹn ní bá dẹ̀ lọ sọ́dọ̀ ní bá dẹ̀ kọjá bá park bá dẹ̀ ná Sunday bá torí tí bá ti gbé Toyota Yaris it patronize me too in fact tí mọ́tò mi ti bá ṣe mọ́tò mi torí ìgbà mi ta bá ra mọ́tò àwọn India yẹn wọ́n máa ń lo jìbìtì ńgbà mi tẹ́ pé mo ra mọ́tò kan jọ́ kan báyìí mo gbàgbé láti gba gbogbo ìwé mi tán so pàtó máa di Toyota Yaris old model ni so wọ́n ti sọ pé tó bá di lọ́la tó bá ti gbé mọ́tò lọ síbi tó máa ti chip ẹ̀ kí wá gba ìwé yẹn wọ́n ṣe lọ fi mọ́tò tó ṣe ètò hold jù yẹn lọ bóyá mo ra 2004 ńgbà yẹn àbí 2002 wọ́n á lọ fún mi ní 1990 something model so mọ́tò yẹn dé Nàìjíríà kémi tó rí tí wọ́n bá sọ Sunday sọ pé mọ́tò yẹn pé Balo sọ pé mọ́tò yẹn hold pé wọ́n complain nípa body document so Sunday sọ pé kán bá mi gbé lọ sí ilé panebita kán lọ panebita kó máa bá mi ta gbà mí ìdẹ̀rẹ̀ tó á lówó these are big people that we have no each other kó tó di pé Sunday ní mọ́tò ńgbà tó wà lọ́dọ̀ torí ẹ̀ ni mo ṣe máa ń respect bọ̀dá wálé yẹn tí ìbá jẹ́ torí bọ̀dá wálé gan irú ìyàwó wọn yẹn tó ń pè fún kẹ́yìn máa bójú ẹ̀jẹ̀ ọlọ́ọ̀ máa bójú fún kẹ́jẹ́ gan ọlọ́run ẹlẹ́nu àrùn gbọ́ máa bójú ẹ̀jẹ̀ bọ̀ torí bọ̀dá wálé yẹn ni ọlọ́run gbọ́ because téèyàn bá ṣe nǹkan kan fún mi bọ̀dá wálé ò fún mi lówó rí bọ̀ wọ́n fún mi ní opportunity kan wọ́n ní pé kó máa gbé mọ́tò fún mi nígbà yẹn kí n dẹ̀bi tí má dẹ̀ ta tán mí ilẹ̀ jẹ́ anybody lówó kí n máa tà mú dẹ̀ and today I can boldly tell you that kí n tó bí ọmọ mi nì kẹlẹ̀ mọ́ kó ti pẹ́ wọ́n pè mí Talele who is it who are you o ní pension fún ẹ o ní pension you have a load nbo o ní sórí rẹ. ẹni tó bá mọ nọ́mbà yìí ẹ bá mi pè pa lẹ́mi ṣe bá mi pè nọ́mbà yìí ẹni bá ti ní some number have been calling me from Nigeria and this number is this phone mi rome Nigeria number mi ló wà mẹ they have been calling me Wasiu jẹkúrẹ ẹ pé wọn ló máa ń bẹ̀rẹ̀ lóró rẹ. ilẹ̀ tí wọ́n ní Sunday ní níjẹ̀bú-òde ilẹ̀ tí Sunday ní níjẹ̀bú-òde God bless you ilẹ̀ tí Sunday ní lẹ́yìn tí wọ́n tó ti kú tó ti yé gbogbo ilẹ̀ yẹn I am telling you today wọ́n ti fẹ́ gba majority gbogbo nǹkan yẹn one of them was telling me níjọ́ kan báyìí pé tí bá gbogbo gáràjì gbogbo nǹkan yẹn mọ́tò ẹ̀ náà ti ta tírélà kó tó di kó kú a máa ń ju àwọn mọ́tò ńláńlá yìí ní sáà and mo dẹ̀ ń sọ èmi sọ wípé even gan Balo ọjọ́ kan tí mo sẹ́ni mọ́tò sí Balo kó tó di pé títẹ́ bóni wá tígbà tí lọ ọ̀bọ̀nú ẹ̀ Balo dídí sọ fún mi authoritatively ló wá ń play Wasiu lẹ́yìn mo á ní Mr. Balo mo ní àwọn ọ̀dọ́ mi sọ ó ní Wasiu yẹn lónìí kí ni máa lọ kí ni mo ṣe fún tẹ bá wò mí dáadáa tẹ bá wo gbogbo tẹ bá lọ wò mo ti kọrin fún Wasiu yìí o nígbà tó ń yọ mí lẹ́nu àwọn èèyàn ní ẹni tó bá láìkè èèyàn bó ṣe máa ń ṣe dẹ̀ mo ní kò láìkè kò sẹ́ni tó máa láìkè tó bá máa dà ẹ́ láàmú I try all my best kí n tó bẹ̀rẹ̀ àdúrà kí n lè tó wá gbọ́kàn mi sọ́dọ̀ náà and I still respect him that I mean to the level that I forfeit all my things and a lot of things wọ́n tún gbà lọ́wọ́ mi èyí tó kù nílé mo ní okay let me just leave my comfort and go back to, go to America and go and start my life because of my daughter ibi tí Wasiu tó wicked dé ọmọ ẹ̀ tó ń lọ ọmọ ẹ̀ tán ló kọ síta tán sọ pé bóyá kò mọ̀ ó ṣe ẹ̀gbá wọlé yẹn he knows kò kàn wà responsible lórí ọmọ yẹn ìgbà tọ́mọ mi ń lọ sí school ibi tí ọmọ yẹn ń lọ
ó máa ní kó máa ná ọmọ mi kò sí tó lè ṣe tó lè dá ṣe fún ọmọ mi tí Wasiu ò bá fọwọ́ sí they always tell me then that order from above ibo ló ti wá above yẹn ní ọ̀dọ̀ Wasiu kò sí gan even MC àti gbogbo àwọn tó kù wèrè wọn tó kù yìí kò sí tó lè ṣèkà fún mi láìsí ọwọ́ Wasiu efele ló kọ́kọ́ sọ kò ní sọ fún mi direct ó kò máa sọ pé kí ló tiẹ̀ ṣẹlẹ̀ gan-an tó tiẹ̀ ti sú wa àti aláàjì akọ̀wé ní kí wọ́n bá wọn bá yé gbogbo àwọn olùdó láti fẹ́ jẹ́ tí ò bá ti fẹ́ wọn ilé ẹ̀kẹ́ fún wọn lẹ̀ kẹ́jẹ́ kọ́ máa lọ́nlọ́run efele ìṣẹ́bi tù kì í ṣe wọ́n dárúkọ pé bó ṣe ṣe fún àǹfààní yẹn ó gbé lọ sọ́dọ̀ ó bá ní káwọn kan bẹ̀rẹ̀ sí máa bá wọn dayé ẹ̀ láàmú ètò òun ló wá láti ìṣíwọ̀ yẹn and again ẹ jẹ́ wá sọ kankan fún yín go and take note of this ó ti ṣẹlẹ̀ sí àwọn obìnrin èyí tí mo rí sí ni ò mọ tàwọn tó ti pẹ́ wọ̀nyí but at least bíi mẹ́rin or márùn-ún of recent eléyìí tó ń pè lọ́kìn yẹn bàbá ti àtìyá àti ẹ̀wọ̀n náà ti parí gbogbo wọn ti lọ òun ni gbogbo wọn tí Wasiu bá sọ lẹ̀ nínú ìgbéyàwó tó bá lòun fẹ́ wọn tó sọ wọ́n lẹ̀ báyìí bàbá wọn máa kú ṣáàmì olùkẹ́ bí ìkẹlẹ̀ mọ̀ pé awo tí Wasiu ṣe awo tó dájú gidi ọ̀dájú gidi ni that is to he has to submit blood tó bá dẹ̀ tí wá ṣe tí kìnìyàn bá ṣẹlẹ̀ òun fúnra rẹ̀ ló máa lọ ṣe òkú àwọn yẹn ọ̀dọ̀ kìíní alpha ni wọn ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣá alpha bí jẹ́ ń bẹ̀rẹ̀ láti rí alpha yẹn ṣe àbí èwo ló wá láti ìṣíwọ̀ èyí tó wá láti ìṣíwọ̀ yẹn tó bá ti fẹ́ wọn tó bá àti gbogbo tó bá ti lè fẹ́ wọn báyìí tó sọ wọn lẹ̀ pam báyìí bàbá wọn máa kú dànù ni bóyá o máa ń fi ọwọ́ ìyá wọn wọ̀ wọ́n pé ọkùnrin ló lè máa bá wọn tákù kan bá àbí kẹrin ọtí ọ̀sán àkọ́kọ́ ọkùnrin tó bá wà ní láìfẹ́ ìyá tó kù. ìgbà tó fi fẹ́tì àlẹ̀ kó tó fi ìgbà tó fi Wendy tó wà Canada ilẹ̀ ẹni tó sọ sórí eléyìí fún mi òun ló fóun ní ìyàwó tó ń pè ní ọ̀kìn yẹn ẹni tó sọ fún mi ọmọ oko ẹ̀jẹ̀ má dógùn lára mi ò tẹ̀ sọ lọ sọ pé ètò ọmọ yìí ìgbà tẹ́ ìjà mi ló lè mi lẹ́jà mi ló lè apèmí kékeré wá sí màláìka sọ mi èyí lẹ kọ́kọ́ sọ fún mi pé wọ́n ti sọ ọkọ tó lọ pé wọ́n fẹ́ lọ wọ́ kiri wọ́n fẹ́ ba gbogbo ayé obìnrin ẹ̀jẹ̀ rẹ̀ pé so kó o má lọ sódà tó bá fẹ́ máa bẹ̀ sí dráàgì kó má dàrú pé orúkọ òun wà mẹ́ ọmọ oko ti ṣe fíwà láwọ. ó sọ ni wípé Wendy yẹn wọ́n sẹ̀tì ọ̀ pẹ̀lú ọkùnrin Wasiu ló sẹ̀tì ẹ̀ fúnra rẹ̀ Wasiu ìsẹ́tì anytime tó bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ tó bá ti rò pé òun ti fẹ́ jẹ́ ọgbẹ́ báyẹ̀ jẹ́ á sẹ̀tì ẹ̀ ó ló máa bẹ ọkùnrin sí ẹ̀ yes ó máa sẹ̀tì á tún fowó á bẹ ọkùnrin sí ẹ̀ ó lè bẹ ẹnìkan tó bìlì pọ̀ rẹ̀hùn dẹ̀ nítorí pé ayé gbá gbọ́ ó lè má tẹ̀ bẹ́ẹ̀ á bẹ ọkùnrin sí ẹ̀ lẹ́yìn that was it that wípé ní Canada yẹn ó kàn ó sọ fún mi ó ní bó ṣe bóyá irọ́ ni bóyá òótọ́ mi wá mọ̀ n tó sọ nìyẹn ṣẹ̀fí sọ ó ní wípé Wendy pé ó ní ọjọ́ kan pé kò mọ̀ pé òun àwọ̀ pé ó kàn lò pé lára àwọn ọ̀rẹ́ mi pé Wasiu wà popular ó know a lot of people that they call him friend my kiri kan ó lọ sílé ilé tí wọ́n jọjọ́ gbé tí wọ́n àti Wendy jọ gbé ní Canada kò lè sọ fún Wendy gbóngbò kí náà ṣe pé bóyá ó bá wọn lórí bẹ́ẹ̀dì o ṣé ti yé but wọ́n ní ó sẹ̀tì ẹ̀ náà ni a ti sọ táìmù tó máa wá sílẹ̀ ó lè má jó òun kó ló máa sọ pé kẹ́ni yẹn lọ́bẹ̀ ó jẹ́ nìkan náà ni ṣé ti yé bẹ́ẹ̀ ó gbà ló sẹ̀tì òun yẹn ló sọ fún mi ṣe fún àlàó òun ló tún wá fún ní lẹ́yìn Wendy ló fẹ́ fẹ́tíà ìyẹn ló wá fún ní Wendy ló wá fún ní ọ̀kín tí ó ń pè ní fit ọ̀kín àbí kí ló pè rẹ̀ rọ́pò ìmọ̀nẹ́lẹ́ rọ́pò and I'm very ó dẹ̀ máa ń pè yẹn ní father in-law can tell me that one has not slept with this person àti ẹ̀gbúrò ọmọ ogun náà púpọ̀ ni ó lè lọ fẹ́ ẹni tí yẹn fẹ́ ó máa tún fún lówó kó o fẹ́ ó lè lò láìkẹ́ gan gbàdúrà ó ṣe débi pé ó tún ṣe wedding fún Manuela rọ́pò ẹ wá mọ̀ nǹkan tó ṣe kó tó di pé Manuela rọ́pò kó tó di pé wedding Wasiu ó kù ìṣẹ́jú kan ṣe mọ̀ pé mo ti ń sọ̀rọ̀ dáadáa mo bojú ẹ̀ jẹ́
kì í ṣe pé mo bojú ẹ̀jẹ̀ ń tó ṣe fún mi ọ̀rọ̀ tí mo sọ kò tí ì tó nǹkan tí Wasiu ṣe fún mi ì lè explain tán nǹkan tí Wasiu ṣe fún mi ti kàtí à torí ẹni tó bá dì ẹ́ lọ́wọ́ mú tó bá ba òwe jẹ́ tó ba gbọ̀nà àti jẹ́jẹ́ àwọn tó bá tún lè ràn ẹ́ lọ́wọ́ tó bá mú gbogbo tó bá lù wọ́n pa àbí tó kàn kéètè yàn away from you then ó pa ẹ́ ni ó pa ẹ́ sáré bọ́tọ̀ Ọlọ́run kò ní jẹ́ kí n kú sáyé kò ní jẹ́ kí n kú sọ̀rọ̀ báyìí wọn ò lè ní kọ́ wọn sáyé. Ibi tí Wasiu burú dé mọ́ bọ̀ a máa continue story ibi tí Wasiu burú dé tó bá ń ṣèkà fún ẹ a máa parọ́ mẹ́lòmí ní ìgbà tí Wasiu tí ogun yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ na fresh kò ń ṣe fresh as such but kò tí ì dé gbogbo lẹ̀ bó ṣe wà yìí ṣùgbọ́n màá yìí máa kà pé òkè mo ní nǹkan báyìí níbi báyìí mo sì ní nǹkan báyìí níbi báyìí mo sì ní tí nǹkan bá ti le díẹ̀ tí bá ní gold kó nǹkan mi jáde máa tà máa ra nǹkan mi mo máa ń láìkí fi owó mi invest nǹkan tó máa fún mi ní tó yẹ pé in case of a case it you be able to refresh you be able to get up again I don't spend my mo wà prudent àwọn mo dẹ̀ ní ọpọlọ just like bí lísì ṣe sọ ní ẹ pé nínú you cannot even compare me because background tí mo ti wá mi ìlókò tí mo fẹ́ tà mi ní ẹni tó fẹ́ support me nobody have showed me interest like pé mo fẹ́ support ẹ baby ọkùnrin they don't support me I support them so for people like us people like me báwo mo ṣe máa sọ pé mi ì ní jẹun báwo mo ṣe sọ pé mo kàn fẹ́ máa gbẹ́kẹ̀lé yẹn ká ní fẹ́ gbẹ́kẹ̀lé tẹ́ ẹ̀ bá rẹ́yìn gbẹ́kẹ̀lé àtẹ̀lámọ́ṣẹ́ you understand so and I go my way jẹ́jẹ́ ó ṣe pé yá mi ìmọ̀ràn tàbí mi ìmọ̀ nǹkan táwọn èèyàn mi lè ṣe aka ìbóyá ẹni tó fáìn tí mo fáìn jùlọ dáadáa tó ń ṣòṣì gan bí ẹran níwò tọkùnrin yẹn máa hàn ti pẹ̀lú but I don't want to go after pé ọkùnrin because I have a lot of experience is the best teacher mo dẹ̀ bẹ̀ Wasiu pé ìjọ tó Ọlọ́run sọ mí lẹ́yìn nígbà tó ló fẹ́ mi lè fẹ́ mi ní ìyá mi ní bàbá tó má bèèrè lọ́mọ ní ṣùgbọ́n ó ní ìyá ṣe bó sọ pé ó ní ìyá jọ ní tí ìyá mi ní kí n sọ ní kò ó ní kí n sọ pé òun ò ní ìyá pé òun rẹ̀ láti ṣe anything for anybody and mo dẹ̀ gbà bẹ́ẹ̀ mi lè bínú you understand me Wasiu penetrate with everybody family telling story gbogbo story tí ó ṣẹlẹ̀ tó máa sọ ń pa ẹ̀yàn o lè jẹ ẹyọ kan o lè gbà for 1 week wọn ò tí ì bẹ̀rẹ̀ story ẹ̀ just for 1 month wo iye ọdún tó ti ń dì pẹ̀lú èmi àti àwọn obìnrin kan systematically tó máa ní kó máa sọ story tí ò ṣẹlẹ̀ pẹ̀lú wọn just to destroy their ayé wọn o lè dúró Wasiu mo ṣe gbàgbọ́ ní pé ẹni tó bá ti ń ṣe oúnjẹ ìpọ́njú àti ìbànújẹ́ fún yàn wọn ò lè stand there those who are killing they don't want to die too that's why gbogbo àwọn tó máa ní wọ́n yìnbọn pààyàn bẹ́ẹ̀ níbọ̀ tó máa ní ó practice killing and gbogbo àwọn oṣù àtàjẹ tó máa ní wọ́n pa àwọn èèyàn jẹ ẹ̀yẹ kò sọ pé ìdájọ́ kú fún wọn wọ́n máa kọ́ ọmọ bàṣẹ ní wọn ò lè dúró they don't want to die the killer don't want to die people who torture people don't want to be tortured. ọ̀rọ̀ kọ́rìsì là ń sọ lẹ́ẹ̀kan yìí pọ̀ mọ́ yàbàrà ẹ má bínú tí bá yàbàrà tí mo ẹ̀ fún bẹ́ẹ̀ yìí ẹ má bínú. It set people up. gbogbo tó ṣẹlẹ̀ sí mi nígbà tí mo tún lọ Nàìjíríà ni mo tún dé Nàìjíríà yìí kò sí tí ó ṣẹ̀yìn Wasiu Ayinde bí mo ti ṣe sunkún tó lórí social media yìí tí mo sọ̀rọ̀ ẹ má bínú pé kò sẹ́ni tó lè mú torí ẹ̀ mo tún dúpẹ́ gan lọ́wọ́ àwọn alágbára ayé àti president àti gbogbo àwọn tó kù táwọn alágbára ayé kan bá support Wasiu tán lọ ń bẹ aṣíwájú tán lọ ń bẹ president aṣíwájú máa ṣe ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yípo tẹ́ ẹ̀ gbà torí pé kì í ṣe torí wa nìkan torí àwọn èèyàn ó tí ì jẹ́ wa mo sọ ni bí ọ̀rọ̀ o pé o lo ìdàkídà bẹ́yẹn o tí ì jẹ́ o lówó o tí ì jẹ́ oyè kankan o lo agbára nílòkulò o ní sí ní orí àléfà kan wàá máa command ẹni tó wà lórí àléfà yẹn láti step down to come down to your tomb. Ọlọ́run ló yọ wá wọn ò gbúdọ̀ fi ẹ́ sí ipò kan tó gbúdọ̀ serious
ayé àwọn èèyàn máa bàjẹ́ gan. Ẹni tó bá ti ṣe ìkà títí tó ṣàǹṣe tó ṣe fọ́mọ ẹ̀ tó ṣe ìkà fún ẹni tó bá sùn tó ṣe ìkà fún aya tó ṣe ìkà fún gbogbo èèyàn tó wà ń sọ̀rọ̀ àǹdí ẹ̀ ẹni tẹ́ gbọ́dọ̀ sá fún gidi ni. Wasiu lẹ́nìkan tó ń gbé sí òkè tó bá gbé ẹ sókè ẹ lọ gbogbo àwọn ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ mo ń bọ̀ mi títì ẹ lọ wọ àwọn ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ Wasiu Ayinde àti gbogbo àwọn tó ń tẹ̀lé kiri ẹ lọ bèrè history bàbá wọn wọ́n ti lu bàbá wọn pátá lólu bàbá wọn pa tó máa sọ wọ́n dọmọ ẹ̀ wọ́n wá dọmọ ọ̀dọ́ ẹ̀ wọ́n bá tó bá yẹ nìkan lẹ́yìn Wasiu Ayinde tó bá lóun kọ́ ilé òun ra mọ́tò òun ṣe dáadáa òun náà ti ń ja olè bíi ti kéwòn ó dẹ̀ ti ní gbogbo ọgbọ́n tó ti lẹ́yìn lọ́dọ̀ ẹ̀ bíi pé kéèyàn rí obìnrin náà kò ṣàjẹ́ kẹ lọ lóòjù kẹ máa wá gbogbo àwọn obìnrin tó ní láárí kẹ́yìn náà máa wá nǹkan kan láti ṣe yóò ti yé bẹ́ẹ̀ ó ti tán pé bọ̀ wọ́n ṣe níláárí wọ́n dìdì níláárí pé Wasiu ló jẹ́ kó níláárí irọ́ lẹ pa. Me I can boldly tell you that èmi Bola Folashade mi ò lówó o ṣùgbọ́n mo ti lè boldly tell you that mo fún àwọn èèyàn ní mọ́tò lóríṣiríṣi kí dẹ̀ ṣe pé bóyá mo ti lówó gan ẹ sọ fún Wasiu pé èèyàn mélòó ló ti ṣe dáadáa fún mo fún àwọn fámìlì mi bí wọ́n ṣe more fún mi lónìí gbogbo ọmọ màmá mi tó dé ìlú òyìnbó àti tó padà wá sílé èmi Bọ́lá ni mo gbé wọn lọ ṣùgbọ́ndélé wọ́n lè padà wá kọ́ sọ pé bàbá ọmọ mi ló ṣe fún ọmọ mi bí wọ́n ṣe command Ṣọlá wá sórí social media lọ́dọ̀ Ẹ̀sàbọ̀ mo ń bọ̀ Ẹ̀sàbọ̀ mi ti dé irú ẹ̀ ti pọ̀ ṣe bó ní Wasiu máa jọba ṣe bó Ọlọ́run fi wọ̀n ẹ́ ó lè scammer wash ó tún ti fẹ́ bẹ̀rẹ̀ wèrè kan pé ìwọ ti wà spiritualist olóhùn ta kìíní kan báyìí tí wọ́n bá fẹ́ lówó bíi Dangote ó ṣe kọ́kọ́ fi mẹ́ẹ̀ka rẹ̀ àti àwọn ọmọ ẹ̀ lówó ná mi ìfẹ́ kó interrupt mi Ẹ̀sàbọ̀ you are a liar from the pit of hell ìgbà kan ló gbé àgọ́ àmì ló gbé ìlẹ̀kẹ̀ wèrè kan ló máa ló ń sọ ìlú lówó ń sọ ìlú lọ́rọ̀ o ò dẹ̀ lówó ò dẹ̀ lọ́rọ̀ o ò lè ṣàánú àwọn ọkùnrin tó ti bá sùn tó ṣorí burúkú ṣé bọ́dọ̀ máa jọba ni o tún wá jáde ń sin o tún wá bẹ̀rẹ̀ sí tẹ ojú ẹ̀ bó wá pretend níbo ló ti fẹ́ jẹ ọba ṣé o rò pé ọba yẹn ò jẹ́ bóde jẹ́ orí social media tó jẹ́ pé you can be able to be doing like kó máa ṣe bí kangaroo kó máa ṣe bí èèyàn gidi kan tó wíwà máa sọ pé òun bá àwọn elógbé sọ̀rọ̀ ṣé orí wàhálà tèmi ló máa pa ẹ́ ní òsọ ṣé orí gbogbo àwọn èèyàn tí n bá mọ̀ láyé I don't boast of them èmi gangan bí mo ṣe jẹ́ princess ọjọ́ tí wọ́n fẹ́ lọ tọrọ mi tí prince lọ síkà rẹ̀ ọmọ èyí tí mo lọ wá láti Ìpẹ́rù prince Ọ̀ṣínáìkè tó ṣe ṣọ́ mi tó ṣe wedding fún mi ní MFM ọmọ nǹkan tójú mi ti rí ni ọmọ nǹkan tójú mi ti rí ọjọ́ tó dé Ìkàrẹ́ ni wọ́n mọ̀ pé ẹni tíṣà tó tẹ̀lé lọ because ńgbà yẹn ó gbá bọ́ọ̀lù lọ tíṣà ló ṣe ńgbà yẹn òun ló wá padà sọ fún mi pé lady princess ni pé ọmọọba ni kò ń ṣe pé ọmọọba ni kì í ṣe pé wọ́n sọ ní àsọ story bàbá mi lẹ́yìn àmọ́ bí wọ́n sì bàbá wa sí àmọ́ gbogbo nǹkan bí mo tún lè jẹ́ obìnrin mi ì lè sọ pé mo fẹ́ jọba mo dé mo sọ pé mo fẹ́ lọ kọ́lé bàbá mi ń jọ sí ìwọ ìlò ní kí ẹ ọmọ àlè tí wọ́n gbé wá fún bàbá mi tán ká bàbá mi mọ́lé tí ìjẹkújẹ náà kọ́lọ́run bá mi forí jì tí ò jẹ́ kó gbọ́ràn tó lọ gbé ọmọ àlè wálé tó wá gbé ilé ta kọ́mọkùnrin má lè tàlé kó má lè mọ ibi tó ń sin òkú bàbá ẹ̀ sí you are useless yẹ kó lọ faṣọ bojú ni kẹ lọ wọ́ dànù kẹ lọ kú síbì kan ó yàtọ̀ sí agbétilétà tó ń bá wú òkú bàbá ẹ̀ gan tó bá jẹ́ pé Jẹ̀bú ni bàbá ẹ̀ gan tó ń ṣe mistake bóyá kò sówó lọ́wọ́ ẹ̀ nígbà tí bàbá ẹ̀ kú tó ń sin sẹ́kìtì wàá ti fi system lọ wú òkú ẹ̀ wá sí sílé Ojúṣàgbọ́lá àbí kó lọ sí Jẹ̀bú Òde la bá mú oríkì la bẹ̀rẹ̀ sí ń koríkì la máa kábíyèsí Awujale bàbá ọkọ tèmi oríṣiríṣi oríkì ni mo kì í àṣé òtẹ̀ kì í ṣe àṣé oní jìbìtì ní kò sí jìbìtì kékeré ẹ tó bá ti lè lu jìbìtì obìnrin tó bá lè lu jìbìtì ògbò tó lè lu jìbìtì owó tó lè gba obìnrin àtọkùnrin lójú kò sí nǹkan tí ò lè jà lólè káwọn kan tó wá máa ṣe ọpọlọ orí yín bí orí àgbo wọ́n wá máa tún sọ fún yín pé àwo ifá tí wọ́n dá fún yín pé ifá ò lè nẹ́ wọn ò rí fagidi dá fún ifá ò lè. ká máa yé obìnrin nǹkan tóbìnrin yẹn bá tún ní kẹ́ ẹ fi sísẹ̀mù gbà lọ́wọ́ ẹ̀ tẹ́ bá gbà lọ́wọ́ ẹ̀ tán kẹ́ ẹ wá tì í síta kóbìnrin máa taṣọ kẹ́ nírú ló máa tà láàsì ètò ta tíkẹ̀tì tó ń pè ní tí wọ́n ń pè ní alpha tíkẹ̀tì ló ń ta ní woman yẹn ń ta ó dẹ̀ mọ màmá kan báyìí tó ń pè ní ṣé Cecilia Iburu ni wọ́n pè wọ́n ní problem nígbà tó wọnú ayé wọn you must not see people with people that is rich
màmá yẹn ẹni àwọn tó ṣe nígbà yẹn mi ò tí mọ̀ pé máa di blogger báyìí àwọn tó súnmọ́ àwọn màmá yẹn àti gbogbo àwọn màmá yẹn mú this ìyàwó ẹni tó bímọ fún K1 wọ́n dẹ̀ sọ pé ẹni tó bímọ fún K1 nǹkan kì í ṣe K1 ló ń fẹ́ tẹ́lẹ̀ o ó ní olórin kan náà ló ń fẹ́ tó jẹ́ pé K1 jàgbà lọ́wọ́ ẹ̀ ní nísà jàgbà bó ṣe jàgbà tó báyìí ẹni tó wà nínú ayé máa yẹn woman yẹn tó yẹ pé ó máa ń patronize you know when you have rich person patronizing you giving you business then your life will be ó máa venture fún ẹ màmá yẹn ó kọ́kọ́ ní problem Wasiu systematically destroy people systematically it will bring you down you don't know where you are a máa fojú fò ní pé Wasiu cannot do that that's one thing tí mo tún rí tó dangerous lára Wasiu àní mo ń sọ lọ lẹ́ẹ̀kan ọjọ́ tí Wasiu rí mi tí mo nígbà yẹn tí Wasiu yẹn wàhálà yẹn lè jẹ̀bẹ̀ mo sọ fún ní aláàjì mi ìmọ̀ ohun tó ń dáná òun sí i ọlọ́run àgbọ̀ wọ́n máa fẹ́ bá yọ̀ ọ̀tá mi lọ nínú ó dẹ̀ rẹ́rìn kékeré sí ìgbọ̀tàn kò sẹ́ni tó mọ̀ àlùbá yẹ̀ ẹ̀dá ẹ̀dá ọmọ a tún máa gbàdúrà fún ẹ wàláì òun dẹ̀ ló wà ní ọ̀rọ̀ ẹ̀ a máa tún gbàdúrà fún ẹ ẹni tó bá ń gbàdúrà fún ẹ ó ní mọ̀ pé àwọn àrùn kékeré ṣe lọ́kọ̀ fún ẹ. màmá yẹn ó bẹ̀rẹ̀ sí ní problem níbo ni àwọn màmá yẹn wà gbàgbọ́ màmá yẹn bẹ̀rẹ̀ sí ní problem ìyàwó ẹni tó ń ra tíkẹ́ gbogbo àwọn tó bá wà ń sọ̀rọ̀ àdídẹ ẹni tó ní problem yẹn náà máa ní problem ìgbà tí kó tó di pé Ebony sue mi sí court tí woman yẹn ti ń ṣe yàrá náà mo pé torí kó tó di pé bẹ̀rẹ̀ sí ṣe yàrá ó ti kọ́kọ́ sọ fún mi wípé òun mo wà sí o àwọn ti pàdé London ìgbìrì kan làwọn ti kọ́kọ́ pàdé pọ̀ lọ ìgbìrì kan kìí kan àṣetò tọ́ èmi kẹ̀dẹ̀ mo ti túra ká mo ti sọ ṣé mo pé màá mo ti sọ pé mi I don't want to have anything to do with him but he purposely deliberately send this person ẹni ní tí wọ́n bá mi sọ pé òun fẹ́ ra mọ́tò ó ti promise heaven and earth he did nothing because problem just for me not to get the paper and Esabo used to say that time that you go back to they will send you to Sambisa Wasiu do send people to Sambisa I am telling you mi ìfẹ́ máa off key mi ò fẹ́ máa off ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mi ò fẹ́ kí gbogbo ẹ̀ kàn dàrú létí yé. tí wọ́n bá fi Wasiu lẹ̀ pẹ̀lú àwọn alájẹbóde sí ẹ máa rí pẹ́rẹpẹ́rẹ ọ̀rọ̀ máa tú síta a lot of things ilé tí Wasiu kọ́lé ilẹ̀ tó gbà oríṣiríṣi nǹkan tó ṣe fáwọn èèyàn òun ló ń lọ nílẹ̀ tó lọ anyway táì jẹ́ kí n máa sọ̀rọ̀ ilé woman yẹn ó padà wá nígbà tó yá oúnjẹ ni woman yẹn padà lọ ń tà ìwọ ò bọ́ sí fún mi she was okay before but tí mo fẹ́ sọ lélẹ̀ àǹtí títí nígbà tó sùn mí tó kó tó di kó sùn mí nígbà tó ti wá sọ̀rọ̀ Wasiu yẹn tó jẹ́ pé wá gbéṣẹ́ wá mọ̀ kò notice gbà yẹn kí n má bú Ìjẹ̀bú mọ́ kí n má ṣàmà kí Wasiu Ayinde kí n dẹ̀ máa padà sórí orin tí mo ti kọ fún tẹ́lẹ̀ pé don't worry everything will be okay this and that wọ́n lókè bí ìwà òun kọ́ ló fẹ́ ṣe o bọ̀ mo fẹ́ dárúkọ àwọn tó ṣe mo ti sọ tẹ́lẹ̀ níbi last week ìgbà tí àti abẹ́rẹ́ sí misbehave tí mo rí pé wàhálà gidi ni màá tí yẹn mo ti ń sẹ́ǹsẹ̀ mo dẹ̀ ti lálàá mo ti rí oríṣiríṣi ọwọ́ tí mo wá sọ fún wọn àǹtí ìsọpọ̀ òun mọ̀ ẹ́ rí o ẹjọ́ o ṣe lè bá mi pè òun ò lè pé onítòótọ́ ó dáhùn onítòótọ́ ó ló mọ̀ òun ó ló mọ̀ ọ́ lé o àbúrò ọ̀rẹ́ òun ni o àbọ̀rẹ́ àbúrò nǹkan kan ṣá oníbọ̀tò òun ò lẹ́nìbọ̀ tó ń pè bó ṣe wà yìí o orí mídíà ní ṣe lẹ́jọ́jọ́ ṣòwò ní ó dẹ̀ fẹ́ máa yọ ìwé lọ sórí Facebook nísìnyí kó lọ tẹ̀ sójú jẹ́ kó mọ̀ tẹ̀ sí lójú pẹ̀lú orúkọ tó ń jẹ́ ara kọ́ ṣe orí bákan ó kọ́ mo tún pè padà ẹ bá mi pè é pé ẹni náà mi ò rí bíi kó ṣe nǹkan at least ọjọ́ kan ó ti rajà lọ́wọ́ mi ó dẹ̀ promise mi lẹ̀ tá a bá dẹ̀ tí ò bá bá mi rajà yẹn mọ́ tó dẹ̀ mi ṣe dáadáa fún mi let everybody be going their way I don't want any oníkèé tẹ̀sùn àṣẹ so that tí n bá ti ṣe bẹ́ẹ̀ yẹn bó ṣe ní kó ṣe òun àtẹ̀wé wọ́n lè mú mi lọ sí court ìwé mi tí mo fẹ́ gbàgbé wọ́n lè ṣe kí ni wọ́n lè bàjẹ́ débi pé ẹni tí mo wá fi ń ṣe owó ńgbà yẹn kò mọ gbogbo wọn rí o pọ̀ ní gbogbo ìgbà tó bá ti bẹ̀rẹ̀ sí
sọ pé kẹ́nìkan báyìí ṣe nǹkan sí tó dẹ̀ send account number wọn sí ẹni yẹn àti number wọn of course they will contact that person they will hijack all of them back to themselves tó bá dẹ̀ ti hijack ẹni tó mú ọlọ́pàá àmì ẹni tó fún wọn ní lọ́ọ̀yà ní bíbá tí wọn ní wọn ń ṣe owó tó wà ní Toronto yìí kò bẹ́ẹ̀ kó jù oríṣiríṣi nǹkan ló ṣe bàbá ẹ̀ kú oníkan kú kú yìí ni ó ì lọ sí Nàìjíríà bíi 4-3 months ago tó lóun lọ ṣùkú bàbá wọn ò lè mọ Wasiu tó bá ti sẹ́ǹdẹ̀ owó báyìí wọn nǹkan kan máa kú ni ìṣèkú kúkú yìí ni nígbà tó ṣe tán Wasiu àwa pretend ní kókó náà mo ṣe sọ fún mi pé wọ́n ṣe sùn mí náà mú they send hell of money gbogbo àwọn owó tó bá ní wọ́n jí Nàìjíríà kò sí tí Wasiu wà involved but quite unfortunately they still nǹkan tí mo tún fi láìkì bàbá yẹn náà ni pé ní mo láìkì wọn kó tán kọ̀rọ̀ wọ́n mọ̀ọ́re fún àwọn tó wọ́n bá tẹ̀jẹ̀ Williams ìyẹn àwọn tó ń support wọ́n mọ̀ọ́re wọn investigate Wasiu wọn ò dẹ̀ pa irọ́ kì í dẹ̀ jẹ́ pé wọ́n parọ́ mọ́ ó ṣòro ó wà lọ inú ẹ̀ máa bẹ̀ ṣẹlẹ̀ he knows everything he know about everything bí wọ́n ṣe pẹ́rù mi sí tí mo wà òun náà ó wà náà wọ́n tó sẹ́ǹdì àwọn èèyàn wá a máa gbẹ́ pé ìkànṣe ọkọ ọmọ ó fẹ́ káyé mi bàjẹ́ kó máa sẹ́ǹdì àwọn èèyàn máa pa ayé ẹ̀ jẹ́ ayé ọmọ ẹ̀ bàjẹ́ gbogbo kan bàjẹ́ ó fẹ́ jọba anyway gbàgọ̀jẹ̀ mi ẹ fi lọ̀ wọ́n mọ̀ mo dúpẹ́ fún Ọlọ́run àti fún àwọn èèyàn tó support Ìjẹ̀bú náà pé they speak out kó lè mọ ó wá ní ẹ tó bá ti ní káwọn èèyàn tó bá fọwọ́ romú tó náà fẹ́ fi sóúnjẹ tó kọ̀ ìwọ owó náà fi romú ta ló ń bíire kó fọwọ́ romú kó kì í sóúnjẹ ìwọ abẹ́lé kò tà ń dúró náà àfikún kúra jà wọn ọjà àwọn ló rà wọn máa dà ságídí I don't know you can talk like this your voice is shaky I saw your face lórí bẹ̀rẹ̀ báyìí ló sunkún ojú ẹ̀ tí wọ́n sọ tọjọ́ tó bá ka ọmọ inú ẹ̀rọ àbàjẹ́ gbogbo bùgá ẹ̀ you don't know where your father is buried gbogbo bùgá ẹ̀ your father you are not the first one you are not the second one you are not the third one no maybe you only get second one but one nìkan kọ́ ni bàbá ìyá ẹ̀ bí ọkùnrin míì nobody could tell o lè jáde kó sọ báyìí o mo ṣe fi ọ̀rọ̀ tèmi ṣàlàkàwé níbi kìíní pé bàbá mi ó kú nígbà tí mo wà ní 41 days ó fúnra ẹ̀ dẹ̀ organize ikú ara ẹ̀ but èmi obìnrin tí ni mí màmá mi lọ káàkiri kò sí ìlú tí màmá mi ò dé ní àti ẹ̀ lájọjọ́ rìn káàkiri despite that mo mọlé bàbá mi bàbá ọ̀rẹ́ bí bàbá mi mọ̀ wọ́n ṣe òkú bàbá mi nígbà tó kú there is nothing there is nobody wọ́n máa tún rí mi gan wọ́n mọ̀ pé yes ọmọ ilé Adékọ́lá ló ní kì í ṣe ọmọ ẹlẹ́wọ̀n ọmọ Ajagunlẹ̀ ló ní. nígbà tí mo tún ṣe jókòó yìí mo tún dé Canada bí báyìí ilé kábíyèsí títí tó rìn létí mọ́ bàbá ti tèmi wọ́n ní kò dá mo ilé tí mo fẹ́ ṣe tó yẹ́lé bàbá tí mo fẹ́ rí ló fẹ́ sí nígbà tí mo ní kí tó ti kó sí wọn nínú mo sọ fún wọn mo ní kán lọ kó sí mẹ́rin kán lọ kó fún kábíyèsí mo tún sẹ́ẹ̀dì owó màmá sẹ́ẹ̀dì sí wọn kábíyèsí ṣé mo sọ pé mo fẹ́ joyè ọmọ bá òfin joyè ó ti gbọ́ pé nǹkan máa ń fẹ́ joyè ó ti gbọ́ pé kó mi ì rí wọn rí kán gbé nǹkan kan sórí kó máa wù mí because adé tí Ọlọ́run fi sí mi lórí láti òde ọ̀run ni ìdẹ̀sẹ̀ tó lè ṣe. you be looking for people just oyè ni níbí ìwọ ni náà wù níbí ó ti gbóyè nílẹ̀ Haúsá kò síbi tó ti gbóyè nǹkan oníkan máa wù ẹ́ ṣáá ni. o tún máa ń fi ibi ṣólóore àwọn ọmọ ẹ gan gbogbo àwọn tó bá ti jẹ tó ṣoore fún ẹ báyìí wàá mèsù pé awo tó tún ṣe yẹn ni pé wàá mèsù pé ayé wọn ò ní dá mọ́ kí ló wà níbẹ̀ wàá máa parí pé ta ló máa mọ́rò àfẹnitọ́rọ̀ máa mú o ojú ìṣàgbọ́lá ọ̀gá tí o àwọn ará Ìjẹ̀bú ti mú orò òṣìwò ṣé ìwọ àwọn orò wo kì í ṣe àwọn Ìjẹ̀bú ló ń gbé agẹmọ ni wọn kì í wo Ìjẹ̀bú kọ́ ló ní ni Ìjẹ̀bú kọ́ ló lè pè ní wọ́n wá sọ fún ẹ nísìnyí pé ọ̀rìn ta ló máa mọ́rò wọ́n mú ẹ for the first time kó lè mọ̀ pé the Lord Ọlọ́run sì reject ẹ̀ wọ́n mú ẹ àwọn ẹlẹ́dàá kan àti ìṣẹ̀dá kan ni wọ́n sọ pé God everything ní àkókò títí ẹ̀ sísì àwọn kan sọ pé if your mommy is alive
tí mọ́mí ẹ bá wà aláìfẹ́ kò sí nǹkan tó máa ṣe á kò tó ń dá ìtìjú àti àbùkù yẹn dáadáa ni ọ̀dọ́ àwọn ló máa lè jáde kọ́ máa ṣàlàyé wọ́n dẹ̀ máa wọ dìmẹ́ṣà ni. wàá kọrin oríṣiríṣi wàá máa fi rẹ̀ wóró wàá máa fi rẹ̀ wó oríṣiríṣi nǹkan ọba rọ́bà fi lọ bá ń pa ẹ mọ̀ mí ẹni tí ò máa yìí dé ẹ tún na wọn kówó lé ìwọ ló ṣàlàyé fún wa bí gbogbo èèyàn ṣe máa di mọ́là nígbà tó bá yá ní orílẹ̀-èdè nàìjíríà ti pẹ́ lè ti kọ́ gbogbo apáta ni mọ́là ìyẹn mi pé àkókò kan máa wá gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti ṣe àwọn mọ́là ló máa jẹ̀bi ẹ̀ gbogbo àwọn máa sọ pé mọ́là ni o mọ́là ni o you are saying you can actually be gifted but you know what èṣù já ẹgbà mọ́ àwọn tó ní ẹ lọ́wọ́